ní ìsìn wọ́n ń ta lórí Yorùbá Ọọ̀ni ní àbí Aláàfin ẹgbẹ́ tàwa ní ìsìn àwọn tó dúró pọ̀ ní wọ́n dúró òṣèlú burúkú sì ń bẹ́ẹ̀ mẹ́rin tí ẹ bá gbà pọ̀ ní ajẹ́pẹ́ gbogbo Yorùbá ẹlẹ́bọ ní àná mo ń sọ fún Aláàfin declare o má bàa ẹlẹ́bọ tó bá bàa ẹlẹ́bọ ìṣòro ìtìyà o impossible wọ́n ti bàa kírísẹ̀ bàa kírísẹ̀ sọ olórí ọmọ Yorùbá mọ́ ọ̀rọ̀ ajá Aláàfin tó jẹun ọ̀rọ̀ ajá Aláàfin tó jẹun tó bá pẹ́ àrẹ mùsùlùmí bàbá àdàdà ṣe máa fa kí ó tó rí ìjọba ṣe. ṣẹgbọ́ ṣe rí pé ó declare ó sọ tán kò pẹ́ ẹ sọ ó nígbà tó bá tó declare tó bá tó sọ pára àwọn lòun ó máa rí ìjọba ẹ̀ ṣe àwọn adẹ́gbà fún which means tí ò bá declare kò lè rí ìjọba ẹ̀ ṣe àwọn ò dẹ̀ ní gbà fún. mẹ́sẹ̀jì sí bàbá wa Aláàfin Abdulhakeem ló kọ rẹ máa wá mọ́sálásí dáadáa ọba mùsùlùmí lọ́sọ̀tọ̀ yìí ṣe ọba Islam because ọba Aláàfin ò ní sọ́kítọ̀ Islam kò ní àlùkọ́dí kò sí irú tó lù ú sí rí kò ìwé láwà ní olúwo máa ń wé láwà ní olúwo ní àlùkálí olúwo máa dìklẹ́ àrẹ́pọ̀ bá mùsùlùmí lòun nínú ìta wọn títí dèsẹ̀ ìwé tí ò tún. tí dèwù ó ń bẹ lẹ́nu tó sẹnu yankanyankan ló bá tún bẹ́ síta in fact ohun àtàkì orí àpèrè yẹn àpèrè Ilé-Ifẹ̀ yẹn ohun àtàkì ẹ̀ serious ṣùgbọ́n ó ń dọ́gbọ́n ó ń kóòdì ẹ̀ ó ń ṣe bí ìgbà rẹ pé òun ò sọ̀rọ̀ síbẹ̀ òun ò bá bẹ̀ já o òun kàn ń sọ pé bó ṣe kórìí ní ṣùgbọ́n mo ti ní ẹ mú fìlà ọgbọ́n yín ẹ mú gèlè ọgbọ́n yín ẹ mú gègé ọgbọ́n yín ẹ jẹ́ ká jọ wo fọ́nrán yìí kó lè jọ yé gbogbo wa. ẹ̀sán wípé ta ni olórí Yorùbá gan gẹ́gẹ́ bí ìwọ tó jẹ́ mùsùlùmí ta ni olórí Yorùbá ìwọ mùsùlùmí ni ọ́ ìdáhùn wọlé kí wọ́n tó jẹ́ mùsùlùmí kọ́ dáhùn àbí kí lẹ́ẹ̀ kó bìlú wípé ta ni olórí mi gẹ́gẹ́ bí èmi tí mo jẹ́ Yorùbá mùsùlùmí ṣé Ọ̀ọ̀ni ni olórí mi Yorùbá mùsùlùmí ti ní mí mùsùlùmí ni mí Yorùbá ni mí ṣé Ọ̀ọ̀ni ni olórí mi àbí ọba Aláàfin lọ́yọ̀ọ́ nítorí ọ̀rọ̀ kan tí wọ́n jára rẹ̀ mo wá fi ẹlẹ́kẹta kó àbí Olúwo ọba tó declare Islam tí mo fi Olúwo sí ẹlẹ́kẹta èyí ṣàlàyé o máa ṣàlàyé o ẹ̀yìn rẹ̀ wá ọba tó jẹ́ lórí Yorùbá táàbà ní oríjọ́jù Oòduà àtọ́jú bàbá wa olórí bàbá wa ó lọ́pàá lé a lórí nínú àdámọ̀ Yorùbá àwọn ọmọ rẹ̀ yóò máa jẹ́ olórí lé a lórí so tí Aláàfin bá ń kílẹ̀ ìwé pé òun lórí gbogbo ọba Yorùbá tọ́lájọba Yorùbá tó sì jọ ọmọ tó bá jẹ́ ọmọ Oòduà òdodo ni ó òun náà lọ́ba tó sẹ́kù tó jẹ́ ọmọ bíbí Oòduà torí èyí tó ń fẹ́ jù lóòótà Ọọ̀ni òkè sọmọ Oòduà o Ọọ̀ni òkè sọmọ Oòduà o wọ́n bá àwọn Ọọ̀ni àwọn ìran wọn Oòduà gan bá wọn nífẹ̀ẹ́. ṣé gbogbo ẹ̀yin tẹ́ ń pàtàn lórí burúkú tẹ́ ń sọ̀sọ̀kúsọ tẹ́ ń sọ káàkiri ṣé ti rí ara ohun tá à ń sọ fún yín ṣe rí kìlọ̀ tá à ń ṣe fún yín ṣe rí pé àwọn wèrè tí wọ́n fẹ́ weaponize ohun tẹ́ ń sọ láti promote ẹ̀sìn wọn láti jàjà ibi ṣe rí pé wọ́n ti píìkì àwọn kan tí wọ́n á lò báyìí ṣe rí pé wọ́n ti bẹ̀rẹ̀ àbí ẹ máa gbọ́ o gbogbo ọ̀rọ̀ tó máa sọ o ẹ dẹ̀ máa gbọ́ mo máa ń sọ kinní kan fún yín ó ní nǹkan kan tó ń pè ní subliminal messages nígbà míì tí wọ́n bá ń polówó nǹkan sí yín àwọn nǹkan kan máa wà lábẹ́ tó yẹ pé wọ́n fi ń dọ́gbọ́n polówó nǹkan míì tó yàtọ̀ sóhun tẹ́yìn rò pé ẹ̀yin ń gbọ́ pé wọ́n ń ṣe yẹn ẹ rí bí ó ṣe fi àwọn coded words sínú ohun tó ń ṣe yìí ó ń ránṣẹ́ sí ẹni tó wà lórí àpèrè Aláàfin nísìn kódà ó sọ fún débi pé Abdulhakeem lórúkọ ẹ declare fún wa pé mùsùlùmí ni ẹ which means indirectly these people are trying to tell you pé wọ́n fẹ́ gba àpèrè yẹn tọ̀yọ́ yẹn tó bá lè declare fáwọn pé mùsùlùmí lòun tí ó dẹ̀ mọ́ ṣe bí wèrè Rashidi ṣe ń ṣe they are ready to back him up all the way so that wọ́n á wá jọ support wọ́n á kóra wọn pọ̀ wọ́n á máa wá ṣe kíni wọ́n á dojúkọ orí àpèrè Ilé-Ifẹ̀ dáadáa because wọ́n tún ti rí ẹni tí wọ́n máa fi kúnra ajẹgbodò ni wọ́n tún ti réyàn kúnra báyìí tí wọ́n fi pé àwọn jọ máa wage war yẹn against àpèrè Ilé-Ifẹ̀. So if you are wondering tẹ́ ń bira yín kí ló dé tí Rashidi ń ṣe wọ́n mọ̀nà tó bá ti mú gbóyó tó mú gbogbo ìmúkùmọ̀ ẹ̀ tó táwọn wèrè ń tẹra wọn láàfin ìbò nísìnyí wọn ìmọ̀ tí ń bẹ̀ àfin yín tán ti ń wégbó tán ti ń fagbó ní wọn tí mọ tí ẹ máa tanra yín bẹ̀. àní ìjọ wo la tó fẹ́ kúrò nínú hypocrisy ká mọ́ parọ́. fọ́nrán kan wà tí mo ń bọ̀ wá mú wá fún wa tó fìdí ohun tá à ń bá bọ̀ tẹ́lẹ̀ pé gbogbo wọn olóògùn ni wọ́n ń ṣe oògùn wọ́n ń tẹfá
wọ́n dẹ̀ ń dífá wọ́n dẹ̀ ń ṣe gbogbo ohun tán ní kẹ́ má ṣe nítorí pé òun náà fi ń ṣagbára wọ́n ń tàn yín ni olè ni wọ́n olè ló pọ̀ láàrin wọn kọ̀lọ̀kọ̀lọ̀ akẹ́ranjẹ òun ló pọ̀ láàrin wọn eléyìí tó ń sọ̀rọ̀ yìí gan eléyìí tó ń sọ̀rọ̀ yìí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tẹ́nìkan sọ níjẹ̀lò nínú fọ́nrán tí mo play ẹni kó jáde kó lọ challenge anybody kó mọ̀ kó ká sọ́wọ́ kó wọ singlet so that a mọ̀ pé kò sí nǹkan kan tó wọ̀ sábẹ́ aṣọ kó wọ pàǹtì short tá a máa mọ̀ pé kò dègbàdí kò sí nǹkan kan gbogbo bó ṣe máa ń fọ́nu tó lóun lè ṣùgbọ́n òun lè ṣàwò ẹni kó jáde kán wá rẹ́ni tí ó kojú ẹ rí i pé wèrè ò ní jáde kò ní wá ṣùgbọ́n tẹ bá ti gbà fún kó to gbogbo àwọn àti bàbá gbogbo nǹkan kan tó máa ń tò mọ́ra wọn ra yóò ti to gbogbo ohun tí ó bá tò sábẹ́ ẹ̀ tó mọ̀ pẹ́ ẹ̀ lè rí yóò sì ṣe gbogbo ohun tó yẹ kó ṣe láti inú ilé yóò wá jáde yóò mọ̀ fọ́nu fọ́n yóò mọ̀ lérí tó mọ̀ jáde lẹ́gbẹ̀ẹ́nu ẹ̀ méjèèjì ní wèrè yìí ṣùgbọ́n mo fẹ́ jẹ́ kẹ́ máa take note àwọn kinní wọ̀nyí ẹ rí bó ṣe ń dọ́gbọ́n send message sí Aláàfin tó wà lórí àpèrè Ọ̀yọ́ nítorí pé wọ́n ti rí pé àwọn ọmọ wọn tán ránṣẹ́ wọ́n ti lay foundation yẹn gbogbo rudiment kan tán ní ó ti wà ńlẹ̀ so now wọ́n fẹ́ parí iṣẹ́ yẹn declare jẹ́ kí gbogbo èèyàn mọ̀ then gbogbo ọjọ́ àwọn àmọ́ pa ìwọ lórí ọba ìwọ nígbà ìwọ làwọ̀ so that they will now all face ṣùgbọ́n kù sọ́wọ́ èmi àti ẹ̀ bí wọ́n ṣe ní succeed ẹja tẹ̀síwájú. nítorí pé gbogbo àwọn ọmọ tó jẹ́ òògùn àbẹ́rẹ́ bíi méjì bí wọ́n ṣe máa ń wí wọ́n kú ní Ifẹ̀ wọ́n láwọn lọ rèé gbìjà bàbá àwọn ló jẹ́ kí oyè ipò tí Ọọ̀ni wà ló jẹ́ kí oyè yẹn wà nílẹ̀ tó Aláàfin òun lọmọ gangan ojúlówó tó jẹ́ ọmọ bíbí Oòduà Ọọ̀ni ìrẹsì ara Oòduà abọ́ rẹ̀ ni wọ́n olóòṣà ni wọ́n ṣé ibi tí wọ́n ń léwu nítorí pé tí wọ́n ń léwu lọ́ọ́ ti jẹ́ olórí Yorùbá nítorí bí ìlú Ọọ̀ni èyí sọ pé wọ́n sọ̀rọ̀ pé ká ẹ má respect ẹ o a respect wọn gẹ́gẹ́ bí ipò tí wọ́n wà ṣùgbọ́n àgbà wọn gbọ́ àtẹ̀lé wọn wọ́n sì ṣe olórí àwa nígbà gbogbo ẹ̀sìn tí wọ́n ń ṣe èèwọ̀ ní fún mùsùlùmí kó pè wọ́n lólórí wọn ọ̀rẹ́lẹ́bọ ni wọ́n mùsùlùmí lèmi ṣùgbọ́n bẹ́ẹ̀ kábà bẹ́ẹ̀ sọ pé olórí Yorùbá gágágágá Aláàfin ló yẹ kó jẹ́ bẹ́ẹ̀ ṣùgbọ́n olórí tí òṣèlú gbé táwọn olóṣèlú fà lẹ̀ tí wọ́n gbé tí wọ́n fi agbára òṣèlú tí tó fi á ń gbé lórí àwa Yorùbá lórí òun ni Ọọ̀ni tòun tá a bá fẹ́ tútàn wò tá a bá fẹ́ sọ̀tàn Aláàfin lórí àwa Yorùbá òun lórí ọba òun lájọ tán báwo ni méjèèjì ṣe yàtọ̀ kí ni yàtọ̀ tẹ̀lé láàrin méjèèjì níbàámu ṣe onímùsùlùmí gbọ́dọ̀ dúró tóòtọ́ ó sì gbọ́dọ̀ mọ̀ òótọ́ olórí gẹ́gẹ́ mi tí mo fẹ́ sọ̀rọ̀ bí mùsùlùmí gidi torí ẹ̀ sí pé Ọọ̀ni olórí àwọn ọba tó bá ń àti ẹ tó bá gbà pé ìwọ lórí àwọn bàbá Ọọ̀ni olórí àwọn tó bá ń tẹ̀lé tẹ́jọ́ ń ṣẹbọ ọ̀pọ̀ ẹbọ tí Ọọ̀ni ń ṣe èso lórí tàwa olórí Yorùbá tí Aláàfin ọba ṣẹbọ olórí Yorùbá ni ọlọ́ọ̀tọ́ tó bá lórí mùsùlùmí ìmáàmù. gbogbo wọn tó bá jọmọ káàárọ̀ tó jọmọ kóòtù àjèrè tó jọmọ lóàbí ọmọ Odùduwà ẹ wo gbólóhùn tó pé ẹgbọn tó sọ ṣẹgbọn tó sọ ó ní kí ṣe lórí táwọn wèrè iná dẹ̀ máa jáde alọ́mọ kóòtù àjèrè lòun ọmọ káàárọ̀ àjèrè lòun ó ti sọ fún yín ọ̀rọ̀ tó bá jáde lẹ́nu oníkálukú ìrìn tẹ́níkálukú bá ń rìn òun lèmi máa fi sọ irú ọmọ tó jẹ́ nílẹ̀ káàárọ̀ àjèrè wọ́n lè bí ọ nínú ilé ọlá kan bí ọ ní ààfin ọba tó lórúkọ ìlú tó lórúkọ ní ilẹ̀ kóòtù àjèrè ṣùgbọ́n tọ́rọ̀ tó ń jáde lẹ́nu ẹ̀ àti rìn ẹsẹ̀ àti iṣẹ́ ọwọ́ ẹ̀ tí ò bá ṣàpẹẹrẹ pé ọmọ ọkọ ni ẹ́ nínú ilé yẹn mo lè má sọ jáde kí n pè ẹ́ pé ọmọ kìíní kan ni ọ́ ṣùgbọ́n lọ́kàn mi èmi mọrú yín mo mọrú ọmọ tẹ́ ẹ jẹ́ ẹ gbọ́ ohun tó sọ ṣé ẹ ń gbọ́ gbólóhùn tó sọ ẹ gbọ́ dáadáa. kọ́ni lórí mùsùlùmí kábà máa sọ̀rọ̀ bí ara oko ibi wọn bá ti gbé Islamic system kalẹ̀ ìmáàmù olórí mùsùlùmí ni ọ̀yàn máa kírun fún wọn. ṣé ẹ gbọ́ ibi tó máa ti gbé Islamic system kalẹ̀ so indirectly wọ́n sọ fẹ́yìn ọmọ káàárọ̀ àjíire pé Islamic system ti wà òǹdè làwọn ń lò ẹ̀dẹ̀ lọ́wọ́ gbogbo ibi tó máa ti ń lo Islamic system àwọn tó máa ti gbé Islamic system kalẹ̀ àwọn ló lórí o àwọn ló dẹ̀ ń pàṣẹ gbogbo nǹkan it means the rest of you have to listen and fall in line otherwise there will be chaos there will be trouble gbogbo ẹnu ni mo fi sọ I'm not apologizing to anybody on this video ẹ tinú bá bí inú kan bí ẹ for nothing ni bínú bá ń rún ẹ lọ́wọ́ oògùn nínú kò lò ọkàn á padà balẹ̀
ṣùgbọ́n tó bá jẹ́ ẹni tó níbẹ̀rù Elédùmarè tó dẹ̀ jẹ́ ẹni tó lọ́rọ̀ gbọ́ torí ẹ pé after Tinubu bí ẹ tán tọ́kàn bá balẹ̀ tó bá calm down tí wọn náà bá ti sí lára àwọn ọmọ ìran kíran tí wọ́n kó wọ àárín wa ọ̀rọ̀ mi á yí ẹ ibi tí mo ti ń bọ̀ á yí ẹ pàápàá jùlọ nígbà tí wọn náà bá padà lọ tó lọ wádìí tó wo gbogbo tó ń sọ pé ṣó tọ́ ṣó yẹ kó rí báyìí. Imagine wọ́n gbà yín láàyè ẹni ẹ̀sìn tẹ́ fẹ́ máa ṣe nìyẹn wọ́n gbà yín láàyè pé kẹ́ máa ṣe kò sẹ́ni tó dí yín lọ́wọ́ but now you are challenging the status quo tí ò sí nǹkan kan tó wrong pẹ̀lú ẹ̀ pé you want to change it and if you cannot change it àfi dandan kẹ́ ẹ ní títí yín tẹ́ máa fi antagonize yẹn tẹ́ máa fi takò títí dìgbà tẹ́ bá tó rí agbára yẹn gbà because ẹ má tanra yín o power tussle lọ̀rọ̀ tó wà lẹ̀ this is about power this is about total takeover. They are holding most of you hostages right now. Kì í ṣe àwọn Fúlàní tó ń wọnú gbó àwọn ajínigbé yẹn nìkan kọ́ ni wọ́n ń jí yín gbé now. These people are holding you to ransom. They are threatening your existence, your identity. Gbogbo ọgbọ́n tó ń dá sọ̀rọ̀ yẹn pé yẹn ìkankan ni wá ọmọ káàárọ̀ àjíire gbogbo wa ṣùgbọ́n okay. If you are ọmọ káàárọ̀ àjíire ibo ní ọ̀rọ̀ Islamic system ọ̀rọ̀ mùsùlùmí ńbo ló gbàdénú ọ̀rọ̀ káàárọ̀ àjíire tó wá di pé you are saying by force by túláàsì ọba tí ò bá ti gbà fún yín lórí ẹ ní recognize ẹ lórí ilẹ̀ wa nínú ìlú wa a máa lọ sí ilẹ̀ Arab. We are not talking about ilẹ̀ Arab o ṣé wọ́n bí kankan dánú àwọn wèrè tó ń sọ̀rọ̀ yìí kí wọ́n lọ sílẹ̀ Arab kan máa lọ sọ pé mùsùlùmí làwọn àwọn fẹ́ jọba ń bẹ̀ àbáwọn fẹ́ ní táìtù àwọn fẹ́ gbapò kan bẹ̀ káwọn lè máa pàṣẹ ṣé wọ́n bí wọn dá tí wọ́n bá ti bí wọn dá tí wọ́n lè ṣe then they don't have any right to be doing this on our land nílé tiwa they don't have any right. Ṣùgbọ́n ṣé mo rí wọn bá wí ni bí kò ṣe ìjọba àti àwọn ọba tó gbà wọ́n láàyè tí wọ́n ń jẹ́ kán jẹ ṣèyíkì kán mọ jẹgbá kán mọ jàwo tán wá ń recognize àwọn náà tó di pé wọ́n ń pè wọ́n sáàfin tán bá fẹ́ ṣe nǹkan wá ní kán wá ṣe nǹkan ṣe rí pé gẹ̀rẹ́gẹ̀rẹ́ igi mú ẹlẹ́dẹ̀ wọn ó ti wọ gbà báyìí and they are challenging your authority and your power. dáadáa olórí mùsùlùmí ó ṣe yàn àlùkọ́ọ́dí máa dájọ́ ṣẹ̀ríà olórí mùsùlùmí oníyàn olórí security amir jaysh olórí mùsùlùmí oníyàn alimufti olórí mùsùlùmí táwa lórí mùsùlùmí iná lọ bá mùsùlùmí bí wọ́n ṣe ń jẹ́ bọ̀ káàkiri àgbáyé ó wá ní amir mùsùlùmí kọ́mọ́ ìjọba o òun lọ dáa jù wọ́n máa yan tó bá dáa tó bá ti dáa ni wọ́n máa yàn délé tòun ká tó bá wá sọ pé àwọn ò yàn báwọn ọba làwọn máa yàn tó sì jẹ́ pé ọba yẹn wọ́n fi ti ṣe pé ọba Islam ni ọba náà dáa ọba ni wọ́n wà yan imam nínú Islam tí a tà ń ṣe káàkiri lágbàáyé òsì yàtọ̀ tó ti change ọba ọ̀yàn imam lọ́ba mùsùlùmí ni o ọba ọ̀yàn imam ọba ọ̀yàn àlùkọ́dí ọba ọ̀yàn oyè tó pọ̀ tó jẹ́ Islam gẹ́gẹ́ bó ṣe pé president ní democracy òun ló yàn minister of defence minister of economy minister of health minister of education kankan tí president wà dé gbogbo wọn bẹ́ẹ̀ náà ni ọba asultan ó sì lè jẹ́ alikhalifa ó lè jẹ́ amirul muslimin ó lè jẹ́ amir bí emir òun náà wà yàn òye minister tiẹ̀ náà minister rẹ̀ òun náà ni almufti rahisul ulama alqadi àwọn oyè tó pọ̀ báwọn. ìmáàmù kan ní máa ń yan leader of imam and alfa kò ní agbára kankan nínú ọpọlọ àti inú àgbọ́yé ẹ̀sìn àti inú doctrine ẹ̀sìn àti inú pé yẹn lajú kò ní agbára kankan láti yan mufti ìsìlájú ọ̀dọ́ kọmísánà àyàn mínísítà ìmáàmù gan kò tó mufti ìmáàmù gan kò tó mufti àwọn ulama wọn kó wọn jọ mufti náà máa gbé ọ̀rọ̀ wọn jáde ọ̀gá ni mufti jẹ́ fún àwọn ulama bí ìgbà fẹ́ ẹ̀kẹ́ nǹkan orí àti ọmọ nǹkan tẹ́fẹ́ máa sọ alẹ́nu nípa bẹ́ẹ̀ àwọn ìṣẹ̀lẹ̀ sọ̀rọ̀ alẹ́nu bẹ́ẹ̀ bá ti wọ gbọ́. ṣe rí i pé gbogbo yẹn rí ibi tí ó ń lọ ṣe rí ìjà tó ń jà ṣe ń pé wèrè Rashidi ti ní òun fi eléyìí jẹ mufti nílùú Ìwó eléyìí dẹ̀ ń claim pé wọ́n fòun jẹ mufti gbogbo ilẹ̀ Yorùbá well let me say ilẹ̀ Yorùbá torí at the end of the day táwọn tó ń pera wọn Yorùbá tó bá gbọ́ message tó ń send sí wọn if they agree and they conclude wípé route táwọn fẹ́ lọ nìyẹn àwọn fẹ́ tẹ̀lé wọn yes so inú mi dẹ́dùn pé òun náà ń sọ pé ilẹ̀ Yorùbá ṣùgbọ́n ṣe rí káàárọ̀ àjíire àtòdùdú àtòfẹ́ mọ́ ọ̀rán mẹ́nu yẹn ibi tá a tún ti máa ní issue ní at the end of the day because we will let them realize pé no ilé tiwa nǹkan àwọn baba ńlá baba wa àwa ò ní gbà fún yàn ní jẹ́ kẹ́ bàjẹ́ and we will not allow you to attack that throne gbogbo ohun tó wù kẹ́ ṣe ọmọ àlè èèyàn ló máa ń fọwọ́ sí júwe ilé bàbá ẹ̀
gbogbo ibi tó wù ká wà lénìí kí àwọn ìran mi àwọn bàbá mi kan wà lénìí tí wọ́n ń gbé tán fi ṣèlú, mo mọ̀ pé orírun wa nìyẹn, ibi tí àwọn baba ńlá bàbá wa láti ìrandíran tán ti wá nìyẹn. Bí mo ṣe kéré mọ́ lọ́jọ́ orí níwọ̀nba ibi tẹ́lẹ̀dùmarè sì fún mi láǹfààní dé nílẹ̀ tó mọ́ lẹ́nìí, mo ti trace origin mi to an extent. Ó ti wà clear sí mi, ó wà glaring pé Ilé-Ifẹ̀ ni ìrandíran àwọn baba ńlá bàbá mi ti wá. Bọ́n ṣe tó jẹ́ pé ara Iléṣà títí débi tí wọ́n wà yìí ó yé mi, tí mo mọ̀ pé ó lè má yé ọ̀pọ̀lọpọ̀ gan nínú àwọn tá a jọjọ́ mọ̀ ìlú, ṣùgbọ́n gbà táwọn náà bá ṣe ìwádìí débẹ̀ yóò yé wọn, wọ́n á mọ̀ bẹ́ẹ̀. Ó ní mo ṣe máa ń tẹ̀ mẹ́nu gbogbo ìgbà tí máa ń sọ pé lọ wádìí, má jókòó sórí àwọn ìtàn táwọn kan ń sọ fún yín àbí nǹkan tẹ́nìkan sọ. Olófọ̀rọ̀ tí mo wá rán wa létí lẹ́nu ọjọ́ mẹ́ta yìí, bàbá tó ń pè rẹ̀ ní Gẹ́gẹ́ Ojú tó bọ́ síta tó ń parọ́, tó fẹ́ máa yí sítórì ìtàn Babalọ́lá, tó fẹ́ máa yí padà. Mo ṣe ń sọ fún yín pé ẹ má listen sí ara rú àwọn tó máa ń da history rú nìyẹn nítorí àtẹnujẹ àtòhun táwọn fẹ́ jẹ́ àtòhun tán fẹ́ jẹ. Ìrìn àjò yẹn lẹ rí tí bàbá yẹn mú pọ̀n yẹn. I'm still trying to see how I can talk to some people because that man needs to be brought up and exposed to the whole world so that we can repair the little damage he already did sí history bàbá yẹn àti history ìlú yẹn, because eré ni àwàdà ni bó ṣe mọ ní kékeré bó ṣe rọra ṣe fídíò yẹn tó lọ táwọn èèyàn wò yẹn, irú yẹn làwọn kan máa gbé sọ́pọlọ lọ́jọ́ iwájú. Inú ẹ̀ lẹ́wàá rẹ lómi yóò lóun fẹ́ kọ ìwé, òun ń kọ history àwọn ìlú. Nígbà tó bá débẹ̀ yẹn àbó òun ń kọ history àwọn àgbààgbà wòlíì tó ti wáyé rí àti ibi tán ti wá, ẹ kàn rí pé èèyàn kan ó kàn lọ kọ̀wé kan ní ó kọ àwọn kinní yẹn síbẹ̀. Wọ́n wá máa claim pé bàbá yẹn ṣé àwọn kó dẹ̀ ń pè rẹ̀ ní àrólé Babalọ́lá. You see, people like that wọ́n máa ń fúnra wọn ní title, wọ́n máa bọ́pọ̀lọpọ̀ ṣe máa ń pera wọn ní ọmọ èèyàn Awólọ́wọ̀. Àwa la mọ bí bàbá ṣe fẹ́ ẹ wo ṣé ọwọ́ wọn èwo lójú Awólọ́wọ̀ nù wọn. Ṣé ẹ ti rí i pé ọ̀pọ̀lọpọ̀ wọn olè ni wọn, jìbìtì ni wọn. Àmọ́ yẹn kọ́ làwọn aṣọ ẹja tẹ̀síwájú. Àpèrè Ilé-Ifẹ̀ ẹ dẹ̀ rí i pé gbólóhùn kan ń jáde lẹ́nu wọn lemọ́lemọ́. Ọọ̀ni abọ́ rẹ̀ ni abọ́ rẹ̀ ni abọ̀rìṣà ni olórí abọ́ rẹ̀ ni kì í ṣọba. Ẹ rí i pé ó ń jáde lẹ́nu àwọn ọmọ wọn tán ránṣẹ́ náà, àwọn wèrè tí wọ́n ránṣẹ́, àwọn tó ṣe pé ó kù díẹ̀ báyìí tí wọ́n máa rún láìpẹ́ yìí tí wọ́n bá jáwọ́ nídìí ìrìn àjò rándanrandan tí wọ́n rìn yẹn, ó kù díẹ̀ báyìí fún wọn. Àyàfi tó bá jẹ́ pé lórí òótọ́ lórí ohun tó tọ́ ni wọ́n ń ṣe ohun tó ń ṣe ní tí wọn ò fi ní bá wọn. Torí mi ò pórí wọn níbi mi dẹ̀rọ tí wọ́n níbi. Ṣùgbọ́n níwọ̀nba àgbà tó bá jẹ́ pé ìdí ìbàjẹ́ ni wọ́n fẹ́ dúró sí tí wọ́n máa bá wọn láìpẹ́ yìí. Bẹ́ẹ̀ ni ẹ rí i pé gbólóhùn yẹn ń jáde lẹ́nu gbogbo wọn. Abọ̀rìṣà ni olórí abọ̀ rẹ̀ ni kó jókòó síbẹ̀, because lọ́dọ̀ gbogbo wa wọ́n fẹ́ weaponize religion, any type of religion tí ò ṣe pé ó develop látòrí ilẹ̀ wa, òun ló máa attack ẹni tá a pè ní ọba, pàápàá jùlọ ẹni tá à ń pè ní àrólé tó ń dilé àwọn baba ńlá baba wa tí gbogbo àjọ mọ̀ mú. Ìdí nìyẹn tí wọ́n ṣe máa attack ibẹ̀, tí wọ́n á máa pe gbólóhùn yẹn jáde pé abọ́ rẹ̀ ni olórí abọ́ rẹ̀ ni, because they want to win people to their side. So now they want you, ìwọ tó bá wà gullible as a Christian, they want you to join them thinking you are fighting a battle for your religion, pé kò yẹ kí ẹni tó jókòó tó ń pè lólórí ẹni tó jókòó sí orí àpèrè àwọn baba ńlá baba kò yẹ kó jẹ́ ẹni tí ó máa ṣe báyìí. Mo tún sọ fún yín, ilẹ̀ káàárọ̀ àjíire ò tí ì tú yẹ́lẹyẹ̀lẹ ká lénìí. Ẹja máa dúpẹ́ lọ́wọ́ Ilé-Ifẹ̀, ẹja máa dúpẹ́ lọ́wọ́ àpèrè àwọn baba ńlá baba wa tó wà ńbẹ̀, àti àwọn tí wọ́n ń ṣe kíni, tí wọ́n ń secure ẹ̀, tí wọ́n make sure pé wọ́n ń guide whoever is going to sit on that throne. Otherwise ohun tèmi àti yín sọ ìkọlà àbá máa sọ, àbá ti kó sọ́wọ́ tán. Àìwá tí ìrí bẹ̀ yẹn gbà àìtí ìṣeéṣe fún wọn bẹ̀ yẹn, òun làtáàkì tẹ̀rí tí gbogbo wọn tán kojú ẹ̀ síbẹ̀ yẹn
nílẹ̀ tó mọ́lé ni. Take it from me. Mo sọ màá dẹ̀ dúró tì anytime any day. Mi ní láti mú evidence wá. Gbogbo evidence yẹn gbogbo wa láti jọ ń gbọ́. Ara ẹ̀ náà dẹ̀ lẹ tún fẹ́ gbọ́ yìí. Wọ́n dẹ̀ ní dúró, wọ́n ṣetán àti dúró, bọ́ ó kù sọ́wọ́ èmi àti ẹ̀. Bí wọ́n ṣe ní jẹ lọ, bí ò ṣe ní ṣe é ṣe fún wọn. Bẹ́ẹ̀ ni, òun ló fa àkọlé tí ẹ máa rí lórí ètò yìí. Iṣẹ́ mi àti yín ni. Kò í ṣiṣẹ́ bàbá wa tó jókòó sórí àpèrè yẹn. Ìwọ̀nba ni tí wọ́n ń bẹ̀. Gbólóhùn àwọn àgbà tán ní èèyàn ló ń bẹ lẹ́yìn orò tó rò fi ń dún. Àwo ló ń gbáwo nígbọ̀wọ́ táwo bá gbọ́wọ́ lágbáwo nígbọ̀wọ́ àwa tẹ àwa ya. Oníkẹ́jẹ́ ká lò lórí ọ̀rọ̀ yìí. Bí gbogbo asẹ́ bá pawọ́pọ̀ tá a panupọ̀, bàbá dáná fún àwọn fíù wèrè tí wọ́n fẹ́ máa dání wa rú yìí, wọ́n lè jẹ́ tán. Gbogbo náà tó bá wù wọ́n kán dá fún gbogbo wa, kò lè yó wa, kò lè tó wa. Wọ́n á tẹ́ bọ̀ ńbẹ̀ ni. Tí ẹ bá jẹ́ kí gbogbo wa understand kínní, kò ní pẹ́ kò ní jìnnà tá a máa mú gbogbo àwọn wèrè wọn wọ̀nyí so, tá a máa fi wọ́n sáàyè wọn, tó ní kálukú máa mọ ibi tó belong sí, tí wọ́n dẹ̀ ní yọ ilẹ̀ wa lẹ́nu mọ́. Ṣùgbọ́n tẹ bá ní ká jòkó sídìí ọ̀tẹ̀, ìdí mo fẹ́ dáàbò bo ẹ̀sìn mi, mo fẹ́ ṣe kinní kan, ẹ wò. Bẹ́mi àti yín tá a bá ṣọ́ra ṣe. Bí ilẹ̀ Turkey bó ṣe jẹ́ pé lónìí wọ́n fi ń pàtàn ni pé ìlú àwọn Kristẹni ní tẹ́lẹ̀tẹ́lẹ̀. Ọlọ́run má jẹ́ mi nífẹ̀ẹ́nu mi sọ kírú ẹ̀ ṣẹlẹ̀ sílẹ̀ káàrọ̀ àjèrè. Take it from me. Ìwọ tó bá gbọ́ rí tó bá yẹ first time tó gbọ́ yẹn, go and research Turkey. Ó wà nínú Bible lọ́wọ́ orúkọ tó ń pè. Àwọn wo ló wà ń bẹ̀? Kí ni wọ́n ṣe ń bẹ̀? Nílẹ̀ tó mọ́lé ní lọ research ẹ lọ wo. Àwọn wo ló wà ń bẹ̀? Kí ni wọ́n ṣe ń bẹ̀? But I'm not here to dwell on all that. Mo ń refer wa sí gbogbo àwọn kinní láti ṣe ìfilọ́lẹ̀ àti àpẹẹrẹ tó bá fẹ́ ṣèwádìí àwọn ìrìn àjò tó rìn láti gbé ọ̀rọ̀ mi nídìí láti jẹ́ ó yé ẹ pé mi ò wá já ìjà pé ó kàn fẹ́ sọ̀rọ̀. Mi ò dẹ̀ sí nínú ẹni tí anybody máa tọ́ka sí pé àwọn tó ń sọ̀rọ̀ tí wọ́n ń wá owó orí social media. Look at me very well. Tí mo bá ń wá owó orí social media wá ti mọ̀. Ojoojúmọ́ ló máa rí mi ń ta. Àti nǹkan tó right o, àti èyí tó wrong o. Ọ̀pọ̀lọpọ̀ tó mọ̀ mí dáadáa, wọ́n mọ̀ pé a lot of information làwọn èèyàn máa ń pass sí mi pé ẹ wo kíní ẹ bá wa sọ̀rọ̀ nípa ẹ̀. Tí mi bá ti ṣèwádìí mi, àbí tí nǹkan yẹn ò bá ní í ṣe pẹ̀lú wíwà lálàáfíà wa nílẹ̀ káàrọ̀ àjèrè, mo lè má dá sí. Èsì nǹkan tó kàn mí ọkọ àtìyàwó kan ń jà. Náà tó bá jẹ́ nǹkan tó lè kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ wà ń bẹ̀, tó máa kọ́ àwa ọmọ káàrọ̀ àjèrè lẹ́kọ̀ọ́, tó bá wà ń bẹ̀, tó dẹ̀ ṣe kókó tó ṣe pàtàkì, yes, máa jáde máa sọ̀rọ̀ nípa ẹ̀. Táàyè bá wà. Mo wá rí fọ́nrán yìí. Nítorí pé gbogbo àwọn ọmọ tó jẹ́ Oòduà àbẹ́yà bíi méje gan ṣe máa ń wí, wọ́n kú ní Ifẹ̀, wọ́n láwọn lọ rèé gbìjà bàbá àwọn. Ló jẹ́ kí oyè ipò tí Ọọ̀ni wà ló jẹ́ kí oyè yẹn wà nílẹ̀. Tó Aláàfin òun lọmọ gangan ojúlówó tó jẹ́ ọmọ bíbí Oòduà. Ọọ̀ni ìrẹsì ara Oòduà. Abọ rẹ̀ ni wọ́n, olóòṣà ni wọ́n. Ṣé ibi tí wọ́n ń léwu nítorí pé tí wọ́n ń léwu lọ́ọ́ ti jẹ́ olórí Yorùbá ní tó bí ìlú Ọọ̀ni èyí sọ pé wọ́n sọ̀rọ̀ pé ká ẹ má respect ẹ o. A respect wọn gẹ́gẹ́ bí ipò tí wọ́n wà, ṣùgbọ́n àgbà wọn gbọ́ àtẹ̀lé wọn, wọ́n yìí sì ṣe olórí àwa nígbà gbogbo ẹ̀sìn tí wọ́n ń ṣe. Èèwọ̀ ni fún mùsùlùmí kó pè wọ́n lólórí òun, ọ̀rẹ́lẹ́bọ ni wọ́n, mùsùlùmí lèmi. Ṣùgbọ́n bẹ́ẹ̀ kábà bẹ́ẹ̀ sọ pé olórí Yorùbá gágágágá Aláàfin ló yẹ kó jẹ́ bẹ́ẹ̀. Ṣùgbọ́n olórí tí òṣèlú gbé, táwọn olóṣèlú fà lẹ̀ tí wọ́n gbé tí wọ́n fi agbára òṣèlú tí tó fi á ń gbé lórí àwa Yorùbá lórí òun ni Ọọ̀ni. Ṣùgbọ́n tá a bá fẹ́ tútàn wò, tá a bá fẹ́ sọ̀tàn, Aláàfin lórí àwa Yorùbá, òun lórí ọba, òun lájọ tán. Báwo wá ní méjèèjì ṣe yàtọ̀? Kí ni àtọ̀tẹ̀ bẹ̀rẹ̀ láàrin méjèèjì? Níbàámu ṣe onímùsùlùmí gbọ́dọ̀ dúró tóòtọ́, ó sì gbọ́dọ̀ mọ̀ òótọ́. Olórí bẹ́ẹ̀ mi tí mo fẹ́ sọ̀rọ̀ bí mùsùlùmí gidi torí ẹ̀ sí pé Ọọ̀ni olórí àwọn ọba tó bá ń àti ẹ tó bá gbà pé ìwọ lolórí àwọn bàbá Ọọ̀ni, òun lolórí àwọn tó bá ń tẹ̀lé tẹ́jọ́ ń ṣẹbọ ọ̀pọ̀ ẹbọ tí Ọọ̀ni ń ṣe èso lórí tàwa. Olórí Yorùbá tí Aláàfin ọba ṣẹbọ, olórí Yorùbá ni ọlọ́ọ̀tọ́. Tó bá lórí mùsùlùmí ìmáàmù. Gbogbo wọn tó bá jọmọ káàárọ̀ tó jọmọ kóòtù àjèrè tó jọmọ lóàbí ọmọ Odùduwà, ẹ wo gbólóhùn tó pè, ẹgbọ́n tó sọ. Ṣẹ́gbọ́n tó sọ. Ó ní kí ṣe lórí tàwọn. Wèrè iná dẹ̀ máa jáde alọ́mọ kóòtù àjèrè lòun, ọmọ káàárọ̀ àjèrè lòun. Ó ti sọ fún yín ọ̀rọ̀ tó bá jáde lẹ́nu oníkálukú
ìrìn tẹ́níkálùkù bá ń rìn òun lèmi máa fi sọ irú ọmọ tó jẹ́ nílẹ̀ káàárọ̀ àjíire. Wọ́n lè bí ọ nínú ilé ọlá, kan bí ọ ní ààfin ọba tó lórúkọ, ìlú tó lórúkọ ní ilẹ̀ kóòtù àjíire, ṣùgbọ́n tọ́rọ̀ tó ń jáde lẹ́nu ẹ̀ àti rìn ẹsẹ̀ àti iṣẹ́ ọwọ́ ẹ̀ tí ò bá ṣàpẹẹrẹ pé ọmọ ọkọ ni ẹ́ nínú ilé yẹn, mo lè má sọ jáde kí n pè ẹ́ pé ọmọ kìíní kan ni ọ́, ṣùgbọ́n lọ́kàn mi èmi mọrú yín, mo mọrú ọmọ tẹ́ ẹ jẹ́. Ẹ gbọ́ ohun tó sọ, ṣé ẹ ń gbọ́ gbólóhùn tó sọ? Ẹ gbọ́ dáadáa. Kọ́ni lórí mùsùlùmí ká má sọ̀rọ̀ bí ara oko, ibi wọn bá ti gbé Islamic system kalẹ̀, ìmáàmù olórí mùsùlùmí ni ọ̀yàn máa kírun fún wọn. Ṣé ẹ gbọ́? Ibi tó bá ti gbé Islamic system kalẹ̀, so indirectly wọ́n sọ fẹ́yìn ọmọ káàárọ̀ àjíire pé Islamic system ti wà, òun dẹ̀ làwọn ń lò. Ẹ dẹ̀ lọ wo gbogbo ibi tó bá ti ń lo Islamic system, àwọn tó bá ti gbé Islamic system kalẹ̀, àwọn ló lórí o, àwọn ló dẹ̀ ń pàṣẹ gbogbo nǹkan. It means the rest of you have to listen and fall in line, otherwise there will be chaos, there will be trouble. Gbogbo ẹnu ni mo fi sọ. I'm not apologizing to anybody on this video. Ẹ tínú bá bí inú kan bí ẹ for nothing ni. Bínú bá rún ẹ lọ́wọ́ oògùn nínú kò lò, ọkàn á padà balẹ̀. Ṣùgbọ́n tó bá jẹ́ ẹni tó níbẹ̀rù Elédùmarè, tó dẹ̀ jẹ́ ẹni tó lọ́rọ̀ gbọ́ torí ẹ pé after tínú bá bí ẹ tán, tọ́kàn bá balẹ̀ tó bá calm down, tí wọn náà bá ti sí lára àwọn ọmọ ìran kíran tí wọ́n kó wọ àárín wa, ọ̀rọ̀ mi á yí ẹ, ibi tí mo ti ń bọ̀ á yí ẹ. Pàápàá jùlọ nígbà tí wọn náà bá padà lọ tó lọ wádìí tó wo gbogbo tó ń sọ pé ṣó tọ́, ṣó yẹ kó rí báyìí. Imagine wọ́n gbà yín láàyè, ẹni ẹ̀sìn tẹ́ fẹ́ máa ṣe nìyẹn, wọ́n gbà yín láàyè pé kẹ́ máa ṣe, kò sẹ́ni tó dí yín lọ́wọ́. But now you are challenging the status quo. Tí ò sí nǹkan kan tó wrong pẹ̀lú ẹ̀ pé you want to change it, and if you cannot change it, àfi dandan kẹ́ ẹ ní títí yín tẹ́ máa fi antagonize yẹn, tẹ́ máa fi takò títí dìgbà tẹ́ bá tó rí agbára yẹn gbà. Because ẹ má tanra yín o, power tussle lọ̀rọ̀ tó wà lẹ̀. This is about power. This is about total takeover. They are holding most of you hostages right now. Kì í ṣe àwọn Fúlàní tó ń wọnú gbó, àwọn ajínigbé yẹn nìkan kọ́ ni wọ́n ń jí yín gbé now. These people are holding you to ransom. They are threatening your existence, your identity. Gbogbo ọgbọ́n tó ń dá sọ̀rọ̀ yẹn pé yẹn ìkankan ni wá, ọmọ káàárọ̀ àjíire gbogbo wa, ṣùgbọ́n okay, if you are ọmọ káàárọ̀ àjíire, ibo ni ọ̀rọ̀ Islamic system, ọ̀rọ̀ mùsùlùmí, ńbo ló gbàdénú ọ̀rọ̀ káàárọ̀ àjíire tó wá di pé you are saying by force by túláàsì, ọba tí ò bá ti gbà fún yín lórí ẹ̀, ẹ ní recognize ẹ lórí ilẹ̀ wa, nínú ìlú wa. A máa lọ sí ilẹ̀ Arab. We are not talking about ilẹ̀ Arab o. Ṣé wọ́n bí kankan dánú àwọn wèrè tó ń sọ̀rọ̀ yìí kí wọ́n lọ sílẹ̀ Arab kan máa lọ sọ pé mùsùlùmí làwọn, àwọn fẹ́ jọba ń bẹ̀, àbáwọn fẹ́ ní title, àwọn fẹ́ gbapò kan bẹ̀ káwọn lè máa pàṣẹ. Ṣé wọ́n bí wọn dá? Tí wọ́n bá ti bí wọn dá tí wọ́n lè ṣe, then they don't have any right to be doing this on our land nílé tiwa. They don't have any right. Ṣùgbọ́n ṣé mo rí wọn bá wí ni? Bí kò ṣe ìjọba àti àwọn ọba tó gbà wọ́n láàyè tí wọ́n ń jẹ́ kán jẹ ṣèyíkì, kán máa jẹ gbá, kán máa jàwo, tán wá ń recognize àwọn náà tó di pé wọ́n ń pè wọ́n sáàfin, tán bá fẹ́ ṣe nǹkan wá ní kán wá ṣe nǹkan. Ṣé rí pé gẹ̀rẹ̀gẹ̀rẹ̀ igi mú ẹlẹ́dẹ̀ wọn ó ti wọ gbà báyìí, and they are challenging your authority and your power. Dáadáa olórí mùsùlùmí ó ṣe yàn àlùkọ́ọ́dí máa dájọ́ ṣẹ̀ríà. Olórí mùsùlùmí oní ọ̀yàn olórí security Amir Jais, olórí mùsùlùmí ọ̀yàn alimufti olórí mùsùlùmí. Táwa lórí mùsùlùmí iná lọ bá mùsùlùmí bí wọ́n ṣe ń jẹ́ bọ̀ káàkiri àgbáyé. Ó wá ní Amir mùsùlùmí kọ́mọ́ ìjọba o, òun ló dáa jù. Wọ́n máa yan tó bá dáa, tó bá ti dáa ni wọ́n máa yàn délé. Tòun ká tó bá wá sọ pé àwọn ò yàn báwọn, ọba làwọn máa yàn. Tó sì jẹ́ pé ọba yẹn wọ́n fi ti ṣe pé ọba Islam ni. Ọba náà dáa. Ọba ni wọ́n wà yan imam nínú Islam tí a tà ń ṣe káàkiri lágbàáyé. Òṣùwọ̀n yàtọ̀ tó ti change. Ọba ọ̀yàn imam lọ́ba mùsùlùmí ni o. Ọba ọ̀yàn imam, ọba ọ̀yàn àlùkọ́ọ́dí, ọba ọ̀yàn oyè tó pọ̀ tó jẹ́ Islam. Gẹ́gẹ́ bó ṣe pé president ní democracy, òun náà yẹ minister of defence, minister of economy, minister of health, minister of education kankan. Tí president wà dé ní gbogbo wọn. Bẹ́ẹ̀ náà ni ọba as-sultan, ó sì lè jẹ́ al-khalifa, ó lè jẹ́ amirul muslimin, ó lè jẹ́ amir bí emir. Òun náà wà yẹ oyè minister tiẹ̀ náà. Náà minister rẹ̀ òun náà ni al-mufti, ra'isul ulama, al-qadi, àwọn oyè tó pọ̀ báwọn. Ìmáàmù kan ní máa ń yan leader of imam and alfa kò ní agbára kankan
nínú ọpọlọ àti nínú àgbọ́yé ẹ̀sìn àti nínú doctrine ẹ̀sìn àti nínú pé èèyàn lajú kò ní agbára kan láti jẹ mufti. ìsìlájú ọ̀dọ́ kọmíṣánná àyàn mínísítà ìmáàmù gan kò tó mufti, ìmáàmù gan kò tó mufti. àwọn ulama wọn kó wọn jọ, mufti náà máa gbé ọ̀rọ̀ wọn jáde, ọ̀gá ni mufti jẹ́ fún àwọn ulama. bí ìgbà fẹ́ẹ̀ kẹ́ ń da nǹkan lórí àti ọmọ nǹkan tẹ́tẹ́ máa sọ alẹ́nu nípa bẹ́ẹ̀ àwọn ìṣẹ̀lẹ̀ sọ̀rọ̀ alẹ́nu bẹ́ẹ̀ bá ti wọ gbọ́ àná. ṣe rí i pé gbogbo yẹn rí ibi tí ó ń lọ, ṣe rí ìjà tó ń jà, ṣe ń pé wèrè Rashidi ti ní òun fi eléyìí jẹ mufti nílùú Ìwó, eléyìí dẹ̀ ń claim pé wọ́n fòun jẹ mufti gbogbo ilẹ̀ Yorùbá. Well, let me say ilẹ̀ Yorùbá torí at the end of the day táwọn tó ń pera wọn Yorùbá tó bá gbọ́ message tó ń send sí wọn, if they agree and they conclude wípé route táwọn fẹ́ lọ nìyẹn, àwọn fẹ́ tẹ̀lé wọn, yes. So inú mi dẹ́dùn pé òun náà ń sọ pé ilẹ̀ Yorùbá, ṣùgbọ́n ṣe rí Káàárọ̀ Àjíire àtòdùdúà tó fẹ́ mọ rán mẹ́nu yẹn, ibi tá a tún ti máa ní issue ní at the end of the day, because we will let them realize pé no ilé tiwa, nǹkan àwọn baba ńlá baba wa, àwa ò ní gbà fún yàn ní jẹ́ kẹ́ bàjẹ́, and we will not allow you to attack that throne. Gbogbo ohun tó wù kẹ́ ṣe, ọmọ àlè èèyàn ló máa ń fọwọ́ sí júwe ilé bàbá ẹ̀. Gbogbo ibi tó wù ká wà lénìí, kí àwọn ìran mi, àwọn bàbá mi kan wà lénìí tí wọ́n ń gbé tán fi ṣèlú, mo mọ̀ pé orírun wa nìyẹn, ibi tí àwọn baba ńlá baba wa láti randíran tán ti wá nìyẹn. Bí mo ṣe kéré mọ́ lọ́jọ́ orí, níwọ̀nba ibi tẹ́lẹ̀dùmarè sì fún mi láǹfààní dé nílẹ̀ tó mọ́ lẹ́nìí, mo ti trace origin mi to an extent. Ó ti wà clear sí mi, ó wà glaring pé Ilé Ifẹ̀ nìrandíran àwọn baba ńlá baba mi ti wá. Bọ́n ṣe tó jẹ́ pé ara Iléṣà títí débi tí wọ́n wà ó yé mi, tí mo mọ̀ pé ó lè má yé ọ̀pọ̀lọpọ̀ gan nínú àwọn tá a jọjọ́ mọ̀ lú, ṣùgbọ́n gbà táwọn náà bá ṣe ìwádìí débẹ̀ yóò yé wọn, wọ́n á mọ̀ bẹ́ẹ̀. Ó ní mo ṣe máa ń tẹ̀ mẹ́nu gbogbo ìgbà tí máa ń sọ pé lọ wádìí, má jókòó sórí àwọn ìtàn táwọn kan ń sọ fún yín àbí nǹkan tẹ́nìkan sọ. Olófọ̀rọ̀ tí mo wá rán wa létí lẹ́nu ọjọ́ mẹ́ta yìí, bàbá tó ń pè rẹ̀ ní Gẹ́gẹ́ Ojú tó bọ́ síta tó ń parọ́, tó fẹ́ máa yí sítórì ìtàn Babalọ́lá, tó fẹ́ máa yí padà. Mo ṣe ń sọ fún yín pé ẹ má listen sí ara rú àwọn tó máa ń da history rú nìyẹn, nítorí àtẹnujẹ àtòun táwọn fẹ́ jẹ́ àtòun tán fẹ́ jẹ. Ìrìn àjò yẹn lẹ rí tí bàbá yẹn mú fún yẹn. I'm still trying to see how I can talk to some people, because that man needs to be brought up and exposed to the whole world so that we can repair the little damage he already did sí history bàbá yẹn àti history ìlú yẹn. Because eré ni, àwàdà ni, bó ṣe mọ ní kékeré, bó ṣe rọra ṣe fídíò yẹn tó lọ táwọn èèyàn wò yẹn, irú yẹn làwọn kan máa gbé sọ́pọlọ lọ́jọ́ iwájú. Inú ẹ̀lẹ́wàá rẹ lómi yóò lóun fẹ́ kọ ìwé, òun ń kọ history àwọn ìlú. Nígbà tó bá débẹ̀ yẹn, àbó òun ń kọ history àwọn àgbààgbà wòlíì tó ti wáyé rí àti ibi tán ti wá. Ẹ kàn rí pé èèyàn kan ó kàn lọ kọ̀wé kan ní ó kọ àwọn kìíní yẹn síbẹ̀. Wọ́n wà mọ́ claim pé bàbá yẹn, ṣé àwọn kó dẹ̀ ń pè rẹ̀ ní àrólé Babalọ́lá. You see, people like that, wọ́n máa ń fúnra wọn ní title, wọ́n máa bọ́pọ̀lọpọ̀ ṣe máa ń pera wọn ní ọmọ ẹ̀yìn Awólọ́wọ̀. Àwa la mọ̀ bí bàbá ṣe fẹ́ ẹ wo ṣẹ́ ọwọ́ wọn, èwo lójú Awólọ́wọ̀ nu wọn. Ṣé ẹ ti rí i pé ọ̀pọ̀lọpọ̀ wọn olè ni wọ́n, jìbìtì ni wọ́n. Àmọ́ yẹn kọ́ làwọn aṣọ ẹja tẹ̀síwájú. Àwọn ogun tẹ̀lé tàbí ń kílẹ̀ àwọn eré àyẹn. Now ibi tá a ti fẹ́ sàlàyé pé ìṣòro yẹn, ibi tá a ti sàlàyé pé ta ló lórí wa, olórí àwọn mùsùlùmí, ọba tó bá jáde tó pera rẹ̀ lọ́ba mùsùlùmí nílẹ̀ Káàárọ̀ Oòjíire lónìí, àbòsí ni ká sọ pé tèso lórí wa, ọba ni wọ́n ní. Ọba Olúwo ó nítàn wípé òun làkọ́kọ́ ọba mùsùlùmí nílẹ̀ Káàárọ̀ Oòjíire. Ṣé ń gbọ́? Kódà ó ti ń jẹ́ ọba mùsùlùmí kí wọ́n tó bẹ̀rẹ̀ sí jẹ́ ọba mùsùlùmí nílọrin. Ìwé láti 16 nǹkan kan ní ti ń jẹ́ ọba mùsùlùmí, ó di ọba mẹ́tàlá tí ó máa jẹ́ ọba mùsùlùmí. Lájọ́ wọn ti gba Islam, ọba mùsùlùmí ni. Lájọ́ náà láti ń lo àlùkọ́dí, ilé àlùkọ́dí ní ilé adájọ́ sẹ̀ríà, ọba ní máa ń yàn. Mo fẹ́ kẹ́ take note nǹkankan. Ṣé ti rí ìdí tí wèrè tó pèrè láfà ní ìlú Ẹ̀pẹ́ tó jáde tó ń sọ̀rọ̀
tó ní gbogbo ẹni tí ó bá jọba ní ìlú àwọn kó lọ mọ̀ o, gbogbo ẹ̀sìn kẹ́sìn tó wù kó mọ̀ ṣe tí ò bá ti ṣe mùsùlùmí kò lè jọba o, torí nílùú tàwọn mùsùlùmí ní ó mọ̀ jọba. Ṣé ti rí pé wọ́n ní foundation? Ṣé ti rí pé wọ́n ní prototype wọn tí wọ́n fẹ́ follow ó ti wà láwọn ìlú kan. Òun nìyẹn náà ṣe ń declare tó ṣe ń sọ fún gbogbo yín kẹ́ ẹ dẹ́tí yín kẹ́ ẹ gbọ́. And you are sitting there, you are saying there is no hostile takeover going on already. Technically, wọ́n ti ń take over, ẹ̀yin lẹ lákìyèsí, ẹ̀yin lẹ mọ̀. Mo dẹ̀ mọ̀ pọ̀pọ̀lọpọ̀ a lè má mọ̀, a lè má gbọ́. Ẹgbẹ́ kan wà tí wọ́n dìde tí wọ́n ṣe tán. Nígbà tí ẹgbẹ́ yẹn wà registered ní ìlú Nàìjíríà, ṣé mọ̀ pé Nàìjíríà la ṣe wà, so kò sí ọgbọ́n anybody fẹ́ dá sí. Anybody tó bá ń sọ pé àwọn sí lábẹ́ Nàìjíríà mọ́ kíní kan ó ń tọrọ ẹ̀. Gẹ́gẹ́ bí ọmọ káàárọ̀ àjíire, anything tó wù kó fẹ́ ṣe lénìí láti ran ilẹ̀ káàárọ̀ àjíire lọ́wọ́, tó bá nílò pé kó tọ́ nílànà òfin, tó dẹ̀ nílò pé kẹ́ fìdí ẹgbẹ́ yẹn múlẹ̀ gẹ́gẹ́ bí ẹgbẹ́ tó wà register tó máa wà recognized, tí wọ́n fi lè láàyè àti àǹfààní àti rẹ́nu sọ̀rọ̀ àbí àti pé ìjọba lẹ́jọ́ lórí ohun tí ò bá dáa tán bá ṣe. Wọ́n gbọ́dọ̀ tọ gbogbo ìlànà tíjọba Nàìjíríà gbé kalẹ̀ láti register ẹgbẹ́ yẹn tán bá fẹ́ lè máa ṣe nǹkan tó fẹ́ ṣe. So ẹgbẹ́ yẹn gbà tí wọ́n fi máa register àti ìmọ̀ pé àwọn kan wà sọ fún wa pé àwọn làwọn ń jẹ́ Yorùbá, ṣùgbọ́n the appellation Yorùbá ó wà nínú orúkọ ẹgbẹ́ yẹn, lélẹ̀ tí ò sí láburú tí ò sí láìfí. Ẹgbẹ́ ọmọ Yorùbá wọ́n dìde, wọ́n gbégbèsẹ̀, wọ́n kọ lẹ́tà sí ìjọba àpapọ̀ federal government. Ó yẹ kí n ti ṣètò yìí tipẹ́, àìráyè ni. Mo ní information yẹn lọ́wọ́, máa padà post ẹ̀. Kódà ìwé ìròyìn gbé, yes, it was published in the paper. Wọ́n kọ lẹ́tà sí ìjọba àpapọ̀ lórí ọ̀rọ̀ yẹn. Wọ́n kọ lẹ́tà sí ìjọba ìpínlẹ̀ Èkó, Lagos State. Wọ́n dẹ̀ kọ lẹ́tà sí àwọn ìgbìmọ̀ afọbajẹ ní ìlú Ẹ̀pẹ́. Mo gbọ́ pé Ẹ̀pẹ́ pé ọba méjì ni wọ́n jẹ́ ń bẹ̀. So wọ́n kọ lẹ́tà sí àwọn ìgbìmọ̀ afọbajẹ. Federal government gba lẹ́tà àti tiwọn. Lagos State government gba lẹ́tà àti tiwọn. Títí àwọn afọbajẹ ìlú Ẹ̀pẹ́, wọ́n nígbà tán mú lẹ́tà yẹn débẹ̀, wọ́n gbà. Wọ́n tí wọ́n gba lẹ́tà yẹn because they know pé nǹkan tó ọ̀gbẹ́ni yẹn sọ àti nǹkan tó dà pé wọ́n ń dọ́gbọ́n fẹ́ máa ṣe lábẹ́lẹ̀, wọ́n mọ̀ pé kò right, wọ́n mọ̀ pé kò bójúmu. Bọ́n bá dẹ̀ gba lẹ́tà yẹn, ṣé nǹkan ti gba notification pé wọ́n warn wọn pé look into this and make sure pé irú kíní yóò repeat ara ẹ̀ mọ́. Pé anybody ò gbọ́dọ̀ máa jáde wá máa sọ fún ọmọ káàárọ̀ àjíire lórí ilẹ̀ káàárọ̀ àjíire pé ẹni tí ó bá jọba nílùú Ẹ̀pẹ́ tó jẹ́ lọ ilẹ̀ káàárọ̀ àjíire tí ò bá ti ṣe mùsùlùmí kò lè jọba. Ẹrẹ́fọ̀n lábàtà ẹyọ bẹ́ẹ̀tì sómi lẹ́rọ gbómukú ni. Ṣùgbọ́n wọ́n gba lẹ́tà yẹn, mo ṣì ń bọ̀ wá post ẹ̀, màá dẹ̀ ṣì wá sọ̀rọ̀ nípa ẹ̀ ráńpẹ́. Ẹgbẹ́ yẹn gbé ìgbésẹ̀ yẹn, ó dẹ̀ nídìí. Ṣé rí gbogbo nǹkan tí wọ́n bá ṣe, èèyàn máa tó létò ni, èèyàn á tọ́ nílànà òfin. Nítorí pé ó ń déwájú dẹjọ́, ó ń dẹ̀yìn ìdásọ̀, àwa di pé ẹ̀ nígbà tẹ́ rí bẹ́ẹ̀ kí lẹ sọ, kí ló dé tẹ́ sọ̀rọ̀, ta lẹ complain fún, ta lẹ sọ fún. Òun la fi máa ń sọ fáwọn kan tí wọ́n á dédé lọ fọ́lọ́pàá lówó tí wọ́n á ní kan lọ bá wọn gbéyàn kankan tì mọ́lé, ó bà wọ́n lórúkọ jẹ́ pé no, follow due process. Follow due process. Gbogbo tó ń ṣe ní Nàìjíríà yẹn, irọ́ ni gbogbo ẹ̀. Àdọ́gbọ́n fọwọ́ lágbàyàn lójú, àdọ́gbọ́n fìyà jẹyàn ni. Nǹkan tó ń pè ní due process, even tó bá múyàn gan, tó bá jẹ́ civil case ni, there is no reason fún anybody láti dọ́gbọ́n máa bẹ́ẹ̀ sọ di criminal case mẹ́nìyàn lọ́wọ́. Even kó jẹ́ criminal case, ó ní level criminality tó máa wà nú ẹjọ́ yẹn tó fi máa di pé wọ́n lọ ń tìyàn mọ́lé, ó ń lo ọ̀sẹ̀ kan wọn ráàyè gbónídúró àbí wọn gbà kan gbónídúró. Even wípé ẹ wá ń sọ pé kán tó lè filẹ̀ pé kó mọ lọlé kó mọ padà wá jẹ́jọ́ nígbà tó máa ní kó wá, kẹ wá lọ máa gbé àwọn kí ni wọ́n ń pè é, àwọn condition tó gbọ́dọ̀ meet, àwọn gbèdéke tó gbọ́dọ̀ tó jẹ́ pé ó gbọ́dọ̀ kójú òṣùwọ̀n lórí ẹ̀ kó tó di pé wọ́n á lè fi kalẹ̀ pé kó máa lọlé kó máa padà wá.
ẹ wá lọ gbé èyí tó ga tó le. Àdọ́gbọ́n fìyà jẹyàn ni, ìyẹn ò sí nínú òfin, kò ń ṣe ohun tó ṣe òfin fún pé kán máa fi ṣe, òun lẹ fi ń ṣe yẹn. Ó mú máa ń wo ọ̀pọ̀lọpọ̀ ńgbà mi máa kàró Christian làwọn, Muslim làwọn, àwọn ní alùsùnà. Kò sí èyí tó ní bẹ̀rù Ọlọ́run nínú yín o, kò sí eléyìí tó mọ Elédùmarè nínú yín. Ẹni láabi tó ń pọnmọ lọ léèwẹ̀ ní gbogbo yín, gbogbo ẹnu mi ló gbà ni mo fi sọ lẹ́ni. I'm not apologizing on this to anybody nínú yín. Ẹni tó bá fẹ́ bínú kó bínú, ẹni tó bá fẹ́ gbóòtọ́ ọ̀rọ̀ kó gbóòtọ́ ọ̀rọ̀. Àkókò tá à ń fọwọ́ ra wa lórí, tá à ń pọ́nra wa lé, ó ti kọjá, because ẹ ti show true colour yín, ibi tẹ́ ẹ̀ ń lọ gangan ó ti yé àwa. Àwa ò dẹ̀ sí nínú ẹni tó máa bá yín pẹ̀pẹ̀. Ìwọ tó bá ní wò mí mọ́ nítorí ẹ̀, alele fákètì ìwọ̀nba tí ó bá wò mí, tọ́rọ̀ mi ò máa sèso rere nu wọn, k'Elédùmarè pèsè ẹ̀ fún mi kán máa wò mí. I don't care. Ṣòwárí wọ̀nba tí ó wò mí yẹn, mo fi Elédùmarè bẹ̀ yín, tẹ́ bá nígbàgbọ́ nínú ohun tí mò ń sọ àti ohun tí mò ń ṣe, ẹ dúró tán pátápátá. Ìwọ̀n bó bá jẹ́ ìkọ̀ọ̀kan yín náà èèyàn kọ̀ọ̀kan lẹ mọ̀, tẹ́ mọ̀ pé ẹlẹgbẹ̀rí wọn jẹ́ pé wọ́n fẹ́ gbóòtọ́, ẹ fi ránṣẹ́ sí wọn. Bá ṣe máa ṣiṣẹ́ tiwa nìyẹn, bá ṣe máa rìnrìn àjò wa nìyẹn. Ṣùgbọ́n yọ ọmọ tó ń sunkún yé ìyá ẹ̀ tó ń rẹ̀ dákẹ́. Àlìkàlí ni wọ́n pè ní àlìkàlí ọ̀bẹ ti sìn, odidi ọkọ̀ ilé kan nù, ní òde tó máa gbọ́ ilé àfa, ilé ìmáàmù, ìwúlò tó máa gbọ́, torí pé structure Islam ni. Wọ́n àkà pé olúwo ní ẹ́míà ni ìwọ̀n àmì ọ̀. Wọ́n àkà pé bẹ́ẹ̀ ni, olúwo yóò wè láwà nínú. Ṣé tí ríbi tí wọ́n ń lọ, ó ní wọn kàn pé olúwa òwò ní ẹ́míà ni yóò wé láwà nínú. Ṣé tí rí? Mo ló yí ọmọ tó ń sun kó yé ìyá ẹ̀ tó rẹ̀ dákẹ́. Bọ́bá ti jẹ́ olúwa ìdáwà ni wọ́n gbọ́dọ̀ lórí ẹ̀. Inú ìtàn tiwa, òun náà ni pé ọba Alámúyè kò sí olóyè rẹ̀ tó gbọ́dọ̀ wá sí mítẹ̀ láàfin tí ò ní wé láàrin. Bọ́bá ti wá mú láàrin wá láti lé ẹgbẹ́ ògiri kan bẹ tó kàn fi àwọn láàrin oríṣiríṣi kọ lọ́mú láàrin bẹ̀ láì jẹ́ bẹ́ẹ̀ òjò kò sí mítẹ̀ gẹ́gẹ́ bí olóyè. Àndẹ́ nínú ìtàn wa, àwa nìkan náà nìkan wípé ìmáàmù àkọ́kọ́ àtẹ́tó kí dí àkọ́kọ́ táyà kírun lẹ́yìn ọba ni ọba dandan rẹ̀ lọ́kọ́ sí ìmáàmù ní Central Mosque yẹn gangan. Ojúbọ sì ní Central Mosque, ojúbọ tó tún sọ òòṣà tán kó wá láti fẹ̀. Bẹ̀tẹ̀ ọba fúnra rẹ̀ lọ́pàá ogun. Ẹ béèrè lọ́wọ́ ara yín tó fi jẹ́ pé ojúbọ yẹn ni wọ́n mú tí wọ́n sọ di Central Mosque. Ẹ béèrè lọ́wọ́ ara yín, Kaaba tán náà ń yí ká ní Mẹ́kà, wáyé tó jẹ́ pé ilé òrìṣà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni wọ́n sọ di Kaaba. A ní ẹ gbé gbogbo rọ yín, kẹ gbé gbogbo ẹnu jákujàku tẹ́ ẹ̀ ń ṣe, kẹ gbé bọ́ síbì kan, ẹ̀yin wèrè wọn wọ̀nyí. Ṣàyẹrẹ ọwọ́ ni wọ́n lọ kọ́ mọ́sálásí síbẹ̀, wọ́n tún pè ní mọ́sálásí ọba. Àwọn nìkan lábẹ́ ìjẹ́ ìjọba pé mọ́sálásí Central Mosque ìlú tó pè ní mọ́sálásí kí ni ọba, torí ọba rìléètì mọ́ mosque, orí ilẹ̀ ààfin ni ibi tí wọ́n kọ́ mọ́sálásí sí nígbà tí ti dé. Ọba rìléètì mọ́ mosque nílẹ̀ Káàárọ̀ Àjíire. Wo ìwọ tó bá jẹ́ ọmọ Káàárọ̀ Àjíire, kò sẹ́ni tó sọ pé òun lòún gbọ́n o. Bọ́ṣẹ́ rí gbà mí, àwọn information kan wà, ó kéré láàrin ọ̀rọ̀, á wà fojú fò, àbí tiwa ò ní gbọ́ dáadáa. Olú máa ń fà ń gbà mí táwa máa ń pe àkíyèsí yín sí pé, are you listening? Ṣé ẹ̀ ń gbọ́rọ̀ tó ń jáde lẹ́nu ẹni? Ṣé kò ní ìtumọ̀ sí? Ṣé kò yé eyín ni? Eléyìí ṣe pé wọ́n ń gbógun bọ́ ogun wà nù ilé, à ń bá sùn à ń bá jí ni. Ṣẹ́rí títa àwọn títa tó ń bọ̀ yẹn, wọ́n rò pé àwọn ti tinú ilé pé wọ́n ti parí iṣẹ́ ni. Wọn ò mọ̀ pé a ṣì ń bá wọn fà á, àgbà wọn láàyè. Ìròyìn táwọn mú lọ fáwọn títa ni pé àwọn ti parí iṣẹ́. Àwọn yẹn ò mọ̀ pé wọ́n parọ́ fáwọn ni. Ó ní gbogbo àtakò tí wọ́n bá pàdé tíṣẹ́ wọn tí wọ́n rí ṣe láṣeyọrí. Gbogbo ilẹ̀ gómìnà tí à ń pariwo lẹ́nujọ́ mẹ́ta, mo ń fi gbogbo ẹnu sọ fún yín. Gbogbo ẹnu ni mo fi ń sọ fún yín. Ẹ lọ wo àwọn sáàdì ibi tó dàbí pé àwọn tó ń jọba síbẹ̀, wọn tí jẹ́ kán fi ẹ̀sìn kankan kó iyè àti ọpọlọ àwọn lọ. Wọ́n sì ń rántí ìṣẹ̀dálẹ̀ àtorírun wọn. Ẹ lọ wò, ẹ rí pé àwọn èèyàn wọ̀nyí tí wọ́n ń jiyàn pé tán ṣe gbogbo tán ṣe, wọn rí bí jẹ lọ títí níbẹ̀. Tẹ́ bá gbọ́ pé wọ́n lọ bẹ̀, wọ́n strike, ẹ rí pé láàrin ọ̀sẹ̀ kan ẹ gbọ́ pé wọ́n ti ṣe kíni, wọ́n ti mú wọn. Bẹ́ẹ̀ ni. Ṣùgbọ́n ẹ wá lọ bí ọ̀dọ̀ àwọn tán ti gbà táwọn náà ti ń bá wọn wé láwàní sórí tán ti jọ ń ṣe rándanràndan tán ń ṣe. Ẹ rí pé ibẹ̀ láriwo wà tán ṣe ń pariwo tọ́rọ̀ lójútùú. Lẹ́yìn ọjọ́ mẹ́ta tán náà mú ẹnìkan, ọba kinní kan, ó wà lára àwọn tán ń ṣe kíní, olórí náà wà ń bẹ̀. Ẹ sòótọ́ fúnra yín. Ẹni tán mú yẹn, ẹ̀sìn kí ló ń ṣe? Mùsùlùmí ni now. So what do you expect? Religion ẹ̀ ò tako nǹkan tó ṣe.
tí religion ẹ ò bá dẹ̀ tako ọ̀nà àti lówó ni lọ́dọ̀ tẹ, it doesn't mean anything. So kí ni àwa ń tanra wa fún? Mi sọ pé àwọn tó jẹ́ ní Christianity láàrin wọn náà tó ń ṣe, mi sọ pé wọ́n sí o, mi ní wọ́n sí o, mi dẹ̀ sọ pé àwọn tó jẹ́ oníṣẹ̀ṣe kọ̀ọ̀kan nínú wọn, ṣùgbọ́n tó yẹ pé tẹ bá débẹ̀ mo lè fi gbogbo ẹnu sọ fún yín, tẹ bá máa lọ wo orúkọ wọn ẹ ti mọ lọ bá orúkọ bíi ẹtìmẹ̀sìn tó ń ṣe pé wọ́n kàn ń dọ́gbọ́n sọ pé wọ́n ń ṣe ṣẹ̀ṣẹ̀ ni. Ó yẹ ọmọ tó ń sunkún, ó yé ìyá ẹ̀ tó ń rẹ̀ dákẹ́. Ẹja tẹ̀síwájú. ni wọ́n ló pín sí méjì. ìmáàmù àkọ́kọ́ náà tàn ní mọ́sálásí àti ní yídì ọba náà ni. tí o bá tí wọ́n sọ pé olórí àwa mùsùlùmí nílẹ̀ káàró òjìire Olúwo ó jáde ó sì tàtẹ̀bọ̀ ó jẹ́ kí ọ̀rọ̀ Ọlọ́run sọ pé làkúndé inú kó ẹ̀yẹ lọ́bọ̀ ẹlọ́mú ọba yìí ọ̀ nínú wálé adé mùsùlùmí láwa ọba tàwa ni ọba tó bá jáde pé mùsùlùmí lòun. kò sọ pé mo jẹ́ ọmọ òwò rárá o wallahi alazim tó bá ṣe wípé kò tàgbòrá lẹ́nu ká ti jáde àbíyẹ̀wò kó kan nínú okòwò lọ́ba ká ti jáde pé mùsùlùmí lòun ọba mi ni. ó dàbí ìsìn náà Olúwo lè jẹ́ orí ni gbogbo ọba pátápátá nílùkulù tí ọba ti ṣẹbọ tó sì pé ara ẹni ọba mùsùlùmí tó sì lóun ọ̀sẹ̀ ẹbọ àtẹ̀ríba fún tábà ti dé lu ẹ̀ tó bá fẹ́ á wà lábẹ́ rẹ̀ ni. mo sọ pé àwọn ọ̀bẹ náà kẹjà sí pé ẹ ṣe jẹ́ Mufti àwọn èèyàn ń sọ̀rọ̀ wọ́n tara gan wọ́n tara ebi ọba tí ebi Mufti tí lè kéwù yàn ni àbá àfa yàn ebi kọmísánná mínísítà tí kọmísánná yàn ẹ jẹ́ wọ́n máa bá tàn lọ ọba dánú tàn ọba ṣe gbọ́nú tàn èmi ọba Olúwo lọ́yẹ̀ èmi ni Mufti ọba Olúwo tó máa ń yan ìmáàmù àtàfà ilé kí wá lọ yẹn nìkan ní Mufti ṣé yàtọ̀ sí láàrin àwọn méjèèjì nílẹ̀ ìdáàbò gan nífẹ̀ẹ́ èdè gangan yàtọ̀ tó wà bẹ́ẹ̀ àdẹ̀jáṣe nítorí tàbí encourage ara tá a fi gba Mufti àfẹ́ discourage ọba tẹ̀lé pé ó strange irú ọba bẹ́ẹ̀ sí kí ni ó yàtọ̀ káàtọ̀ ká àgbá nígbà pé àwa náà fẹ́ kí nǹkan tó yóò dìde ní sáàyàn ọba míì ni ìdílé tí jọba nínú àwọn ọba tí wọ́n jẹ naturally nílẹ̀ káàró òjìrè ìkan sì yarí ń bẹ̀ láti bí 100 ọdún ọdẹ kọ́ mọ́sálásí ọdẹ kéwú ọdẹ lọ jẹ lèmọ́mù Amirul Mu'minin ní gbogbo mùsùlùmí tí ẹ̀mí ẹ bá dáa tó mọ tó ń ṣe tí làákàyè rẹ bá pé tí ọ̀sẹ̀ gan bẹ́ẹ̀ ibikíbi tó bá kó ti dìde ebi Sókótó ni Usman Buru Fodio wà tí gbogbo ilẹ̀ Haúsá ti wà lábẹ́ rẹ̀ tí wọ́n sì ń gbà àfọ̀dé sìn ní ìgbà fọ́ àjọpẹ́ ní ọ̀rọ̀ mọ̀nàfíkì ni tàbí aláìgbàgbọ́yé gbogbo wa lẹ́ka gbà fún Olúwo kí ló wáyé àmúfti kó tó ní àmúfti láti bíọ́tì kó dàgbà tó ní àmúfti àtúlá àfẹ́ àfa àwa lórí àgbà láti gbà tó tó bá yẹ lómi tí ọba wa ṣe fẹ́ kó ṣe ẹgbẹ̀rún bíi nígbà náà dandan lọ́gbà á sì bọ́ sáà bá wa lẹ́nu. pẹpẹ fẹgàn rẹ lẹ bára fẹgàn lẹ ó ní ọgbà ìtaàsí ṣé káwọn àgbà tiẹ̀ ni ojú ibi tó lé ojú ó ṣe ní sọ́ọ̀fì lọ́wọ́ ni ó gbà pé tí wọ́n náà bá ṣe nǹkan tó ọ̀bà ti fi lọ́wọ́ káwọn náà má dà sí ìwọ́n tó sọ bẹ́ẹ̀ gbà pé kò sí ilé ayé pé ikú ẹnìkan ò ní dìde support yẹn láíláí ìdáhùn náà sọ gbọ́dọ̀ tí wọ́n náà sọ ni wọ́n fi lọ wá kí ló tó fi jẹ́ tó ń sọ fún wa ṣé ìlú yìí ó jẹ́ mọ́rú pẹ́sẹ̀ bẹ́ẹ̀ tí ìbáraẹni pé kan náà ṣe yàn ìlú tó fọ́nká tó dàrú àtàyè mélòó ló bá dáwà débi tí Usman Buru Fodio bá dé Usman ṣe dáwà ó pépè ó sì gbé ìjọba Islam dìde afá kankan nílẹ̀ káàró òjìrè láti 4 ọdún kí ọba Olúwo tó máa jọba bí 7 ọdún ni wọ́n ti gbúrò pé mùsùlùmí ti wà nílẹ̀ káàró òjìrè wọn kàn nílùú kan specific wọn ní mọ́sálásí kan specific kódà wọn bá láyé ibi kan tẹ́tẹ́ kírun èyí tó gbajúmọ̀ jù pé ọba gba Islam ó sì kọ́ mọ́sálásí number 1 rẹ̀ tí ò sí kò sí kàkà ṣáájú ẹ̀ òun náà ní kọ́sẹ̀lẹ̀ ní sẹ́yìn kankan yẹn iná ní Olúwo number 1 ọba kan ṣáájú ẹ̀ làgbà tó gbà tó ti wá dìde báwọn kí ló dé tá àfà àgbà kájọ kóra wájọ kájọ wà lójú kan náà lọ́ba ní òfin lọ ń wọ́n sì ti ṣẹlẹ̀ wọ́n lọ fi lọ wọn láti yàrá da tó ọ̀fẹ́ jẹ lórí alórí ni wọ́n rí àwọn òjò lórí tábà jẹ lórí àní gbàgbọ́ ẹnìkan tí yóò lóun ká dìde ohun tí àwa àtàjà lùsùn náà sálábí tá a máa fi tako èèyàn ọbẹ̀ lára Olúwo ṣùgbọ́n nǹkan èrò tó ohun tí èèyàn fi máa tako olórí wọ́n láti dábàá rí mistake lára olórí káṣí sùúrù ni ìní háìhá ìyàwó mi bojú gbogbo ìyàwó mi tí Olúwo bá ní àwùjọ kàn lo kàn bo ara rẹ̀ kò wá bojú tí wọ́n àtọ́rí bojú tèmi náà pé kèsè lórí ni ibi tó ti yàtọ̀ sí wa nǹkan tó nǹkan tẹ̀lé pé kèsè lórí kọ́nà kò tó jẹ́ tẹ̀lé tó tún lé jù yìí lọ mọ́dámà pé ètò burú jù ó sọ pé kò sí ti jẹ́bọ ó sì jẹ́ pé láì láì lọ́wọ́ Muhammadu Rasulullah ó sì bá wa kírun ní ààfin Olúwo lónìí wọn gbọ́dọ̀ mú ọtí àfihàn olórí bẹ́ẹ̀ wọn ò bí ẹ̀dá kó mú ọtí tó láti dàsìkò ọrùn gbogbo tẹ́ bá ṣe fẹ́ fílẹ̀ gẹ̀lọ́ kí ìdílé tí jọba nínú àwọn ọba tí wọ́n jẹ naturally nílẹ̀ káàró òjìrè ìkan sì yarí ń bẹ̀ láti bí 100 ọdún ọdẹ kọ́ mọ́sálásí ọdẹ kéwú ọdẹ lọ jẹ lèmọ́mù Amirul Mu'minin ní gbogbo mùsùlùmí tí ẹ̀mí ẹ bá dáa tó mọ tó ń ṣe tí làákàyè rẹ bá pé tí ọ̀sẹ̀ gan bẹ́ẹ̀ ibikíbi tó bá kó ti dìde ebi Sókótó ni Usman Buru Fodio wà tí gbogbo ilẹ̀ Haúsá ti wà lábẹ́ rẹ̀ tí wọ́n sì ń gbà àfọ̀dé sìn ní ìgbà fọ́ àjọpẹ́ ní ọ̀rọ̀ mọ̀nàfíkì ni tàbí aláìgbàgbọ́yé gbogbo wa lẹ́ka gbà fún Olúwo kí ló wáyé àmúfti kó tó ní àmúfti. ọmọ káàárọ̀ àjíire ẹ la etí yín ẹ la ojú yín ẹ jẹ́ kó rí everybody lọ pé ẹ jẹ́ kí orí everybody lọ pé bó bá fira ẹ lẹ̀ fún àwọn àṣetánì yìí láti lò ẹ́ láti dojú ìjà kọ
àpèrè baba ńlá baba wa nílé Ifẹ̀. Ẹ̀rín ẹ̀ ń pa mí at the end of the day. Ẹ̀rín ń pa mí at the end of the day. láti gbóòtì kódà gbàgbé ní àwọn mufti Abdullahi Afẹ́ ló bá dáwà débi tí Usman gbónú fún òbàdé Usman ṣe dáwà ó pèpè ó sì gbé ìjọba Islam dìde afá kankan nílẹ̀ káàró òjèrè láti 6 ọdún kí ọba Olúwo tó máa jọba bí 7 ọdún ni wọ́n ti gbúrò pé mùsùlùmí ti wà nílẹ̀ káàró òjèrè. Ṣẹgbọ́n tó ń sọ ṣẹgbọ́ ṣe rí i pé wọ́n mì ní nǹkan tí wọ́n ń sọ wọn ṣeré. Àmọ́ tún challenge again gbogbo ẹ̀yin tí ẹ̀ ń pretend tẹ́lẹ̀ ń try àti proof fún wa pé àwọn alákatakítí kan náà ń sọ bẹ́ẹ̀ náà ń ṣe bẹ́ẹ̀. Mo tún challenge yín again. Kí ló dé tí ẹ rí àwọn alákatakítí àwọn wèrè yẹn tẹ́ rí wọn mú so tẹ́ rí wọn gbé lọ sọ́dọ̀ ìjọba pé ohun tó ń ṣe yìí ohun tí ò dáa ni ohun tó dẹ̀ lòdì sófin ni ohun tí ò dẹ̀ yẹ kó wáyé ni nítorí pé kí ni ìdálù níṣèlú ilẹ̀ Yorùbá ni bí kì í ṣe ilẹ̀ Saudi. Kí ló dé tẹ́ ẹ lè ṣe yẹn tí ò bá jẹ́ pé ẹ̀yin náà ọ̀rọ̀ yín ti ní àbòsí nínú ó ti ní mọ̀nàfíkì ó ti láwọn nǹkan kan tí ò dáa nínú. It's a challenge to you all. Wọn kàn nílùú kan specific wọn ní mọ́sálásí kan specific kódà wọn bá láyé ibi kan tẹ́tẹ́ kírun èyí tó gbajúmọ̀ jù pé ọba gba Islam ó sì kọ́ mọ́sálásí number 1 rẹ̀ tí ò sí kò sí kàkà ṣáájú ẹ̀ òun náà ní kọ́sẹ̀lẹ̀ ní sẹ́yìn kankan yẹn iná ní Olúwo number 1 ọba kan ṣáájú ẹ̀. Làgbà tó bá tó ti wá dìde báwọn kí ló dé tá àfà àgbà kájọ kóra wájọ kájọ wà lójú kan náà. Lọ́ba ní òfin lọ ń wọ́n sì ti ṣẹlẹ̀ wọ́n lọ fi lọ wọn báyìí ọba da fọwọ́ jẹ lórí alórí ni wọ́n rí àwọn òjò lórí tábà jẹ lórí àní gbàgbọ́ ẹnìkan tí Ọlọ́run ká dìde ohun tí àwa àtàjà lùsùn náà Sàlàfí tá a máa fi tako èèyàn ọbẹ̀ lára Olúwo ṣùgbọ́n nǹkan èrò tó ohun tí èèyàn fi máa tako olórí ọlọ́run ti dábàá rí mistake lára olórí ká ṣe sùúrù ni ènìyàn háìhá ìyàwó mi bojú gbogbo ìyàwó mi tí Olúwo bá ní àwùjọ kàn lo kàn bo ara rẹ̀ kò àbójú tí wọ́n àtọ́rí bojú tèmi lọ́pọ̀ kèso lórí ni ibi tó ti yàtọ̀ sí wa nǹkan tó nǹkan tẹ̀lé lọ́sọ̀ pé kèso lórí kọ́nà kò tó jẹ́ kan ní ètò tó ń le jù yìí lọ mọ́dá máa pé ètò burú jù ó sọ pé kò sí ti jẹ́bọ ó sì jẹ́ pé láì láì lọ́wọ́ Muhammadu Rasulullah ó sì bá wa kírun ní ààfin Olúwo lónìí wọn gbọ́dọ̀ mú ọtí àfihàn olórí bẹ́ẹ̀ wọn bí ọdá kó. Ẹni tí ń wé igbó tí ń fagbó nínú ààfin tẹ́ ń tanra yín pé wọ́n yìí mọtí láàfin ẹ̀ ó yẹ kẹ́ ti mọ̀ pé òun gan ó ń mọtí ó ń mugbó gbogbo oògùn olóró pátápátá tán bá wádìí ẹ̀ dáadáa ṣàṣàlélẹ̀ tí ò ní máa ṣe ń bẹ̀. mọtí kíláàsì dàsìkò ọrùn gbogbo tẹ́ bá ṣe fẹ́ fílẹ̀ kẹlọ́kẹ́rùn tẹ́lẹ̀tẹ́lẹ̀ kò rí bẹ́ẹ̀ tẹ́lẹ̀ o bá ṣe ń pàtàn ìyẹn láì lè hàn ní support ẹ̀yin mùsùlùmí ọba tọ́ba ní ìdí ọba mùsùlùmí olórí mùsùlùmí o tí orí tó ìdí ọ̀dàmú o tó dáa bẹ́ẹ̀ lẹ́yìn kan tí a máa ti síwájú pé olórí wa kí àwọn àjẹ wa àjẹbọ́lọ̀ mọ̀ gírètẹ̀ lẹ́sìn àwọn ọba tó jẹ́ mùsùlùmí náà wọ́n ti ń lẹ̀pọ̀ mọ́ Olúwo wọ́n ti lẹ́gbẹ̀ẹ́ náà wọ́n sì fi Olúwo síwájú ìwà ń tiẹ́ bàbá àfà. Ẹ gbọ́ ọ̀rọ̀ ọjọ́ kìíní àná tá à ń sọ fún gbogbo yín pé ẹ máa lákìyèsí gbólóhùn tó ń jáde lẹ́nu àwọn ènìyàn ó ti tó bíjọ́ mélòó kan sẹ́yìn tí bá sọ pé bíjọ́ mélòó bí oṣù àbọ́dún tí Rashidi ti ń sọ fún yín pé àwọn tí àwọn jẹ́ mùsùlùmí tí àwọn ò wọ ìpẹ̀bí àwọn ti ní ẹgbẹ́ lọ́balọ́ba tàwọn àwọn ò dẹ̀ gba ti tàwọn tó wọ ìpẹ̀bí àwọn dẹ̀ ṣetán láti máa gbógun tiwọn láti máa takò wọn òun náà lẹ́ni tó ń confam fún yín kí gbogbo akájọ máa fi tiwa gbọ́ ìwọ tó bá ṣe ń pretend bí pò mọ nǹkan tó ń ṣẹlẹ̀ wọ́n là ń kí à ń sá ẹlẹ́ẹ̀mẹ́ tó kú ẹlẹ́ẹ̀tì mọ ohun tó ń ṣẹlẹ̀ ohun tó ń ṣẹlẹ̀ lèmi àti yín lájọ ń gbọ́ yìí ó ti yé yín ọ̀rọ̀ ẹni ẹ lè ní ẹ ta ló ń sọ̀rọ̀ ẹ má ka ọ̀rọ̀ ẹ̀ kún ẹ máa kà á kún ẹ máa kà á kún ó ti yé yín ẹ máa kà á kún wọ́n ní odò pẹ́sẹ́pẹ́sẹ́pẹ́sẹ́ tíyàn bá fojú di tíyàn bá ṣọ́ra ó lè padà gbéyàn lọ òun lọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí. àwọn bàbá jẹ́ mùsùlùmí gidi tí wọ́n dá wọ́n ti lẹ́pọ̀ mọ́ Olúwo wọ́n ti ní association tiẹ̀ wọ́n ti jọ ṣe papọ̀ wọ́n sì ti Olúwo síwájú èwo ń tiẹ̀ wọ́n máa pọ̀ sí láàmú gbàdúrà ẹ̀yin ọba ìlú tẹ̀bá jẹ́ mùsùlùmí fara pamọ́ ẹ̀wá máa jẹ́ Olúwo lọ́nà tó kẹ́yà aláàfáà àwọn aláàfáà kan jẹ́ ní Ọlọ́run bí bàbá wa Tajudeen Al-Adabi olórí gbogbo alùsùn náà nílẹ̀ káàró jẹrẹ wọ́n ti wá bá bàbá Olúwo wọ́n lẹ̀pọ̀ mọ́ àgbà ọlọ́ba èwo ń tiẹ̀ wọ́n afá wa ńláńláńlá tí wọ́n jẹ́ àfa àgbà tẹ́jà àfa àfa Dr. Azarawo bàbá wa Al-Wazir Dr. Abdulaziz Dr. Dawood Abdulbaki Muhammad wọ́n fẹ́ sọ kéde àtàwọn pòfẹ́sọ̀ mi láti ìlú mi gbogbo àwọn afá àgbà tẹ́lẹ̀ iṣẹ́ dá gbogbo ọ̀nà gbà fún Olúwo bàbá ìmọ̀ ẹ̀lẹ́ àánú gbà fún Olúwo wọn á ní ẹnìkan sọkẹ́ wọn ò fi lọ àwọn gbogbo ó kì í tiẹ̀ nígbà àwọn ìdíkó gbogbo wa ká wà lójú kan náà kódà kó lórí wa kọ́ mọ̀ dáa tó wa pé ó ti èdè lórí tí gbogbo ó jọ papọ̀ mọ́ ibi tá a ti lò ẹgbẹ́ mi tá a ti lò tá a fi jà fún ẹ̀tọ́ Islam
ó pọ̀ kọjá káwọn mọ̀ sọ pé àti ìran kankan lára rẹ̀ àbí. ṣé ti gbọ́ ṣé gbogbo alákìyèsí tí à ń jẹ́ kí àwọn ọ̀rọ̀ tó ń jáde lẹ́nu ẹ̀ kó ní ìtumọ̀ sí wa. Ẹ má wo tèmi, o lè má like mi, o lè ní hatred fún mi, but gbọ́ nǹkan tí bàbá yẹn sọ kó wá wò ṣe ohun tó yẹ ká lajú wálẹ̀ ká máa wọ àwọn èèyàn níran kí gímú ẹlẹ́dẹ̀ wọn kó wọgbà tán mọ́ wa lọ́wọ́ kó wá di wàhálà kó di rántó ṣóun ni àbò ohun tó yẹ kí gbogbo wa nísìn ká dìde sí ká ṣe kínni ká takò ẹ̀. Ẹgbìnrin ọ̀tẹ̀ gbogbo rándanrandan tó ń gbé bọ̀ ìka má jò gbé rí ó kù sọ́wọ́ èmi àti. oríṣi kan gbàgbọ́ gbogbo oríṣi rẹ a ní ìdí ọba kan láti síwájú náà ni wọ́n sọ ní ìsìn wọ́n pè ní ìsìn wọ́n ń ta lé lórí Yorùbá ọ̀ọ́ni ní àbí Aláàfin ẹgbẹ́ ta wà ní ìsìn àwọn tó dúró pọ̀ ní wọ́n dúró òṣèlú burúkú ti mẹ́mẹ́rì tí ẹ̀dá gbàgbọ́ ní ajẹ́pẹ́ gbogbo Yorùbá ẹlẹ́bọ ní àná mo ń sọ fún Aláàfin declare o má bàa ẹlẹ́bọ tó bá bàa ẹlẹ́bọ ìṣòro ìtìyà o impossible wọ́n ti bàa kírísẹ̀ bàa kírísẹ̀ sọ olórí ọmọ Yorùbá mọ́ ọ̀rọ̀ ajá Aláàfin tó jẹun ọ̀rọ̀ ajá Aláàfin tó jẹun tó bá pẹ́ ààrẹ mùsùlùmí bàbá àdàdà sí máa fa kí ó tó rí ìjọba sí. ṣe gbọ́ ṣe rí pé ó declare ó sọ tán kò pẹ́ ẹ sọ ó nígbà tó bá tó declare tó bá tó sọ pára àwọn lòun ó máa rí ìjọba ẹ̀ ṣe àwọn adẹ́gbà fún which means tí ò bá declare kò lè rí ìjọba ẹ̀ ṣe àwọn ò dẹ̀ ní gbà fún. mẹ́sẹ̀jì sí bàbá wa Aláàfin Abdulhakeem ló kọ rẹ máa wá mọ́sálásí dáadáa ọba mùsùlùmí lọ́sọ̀tọ̀ yìí ṣe ọba Islam because ọba Aláàfin òní sọ́kítọ̀ Islam kò ní àlùkọ́dí kò sí nítorí òsè rí kò ìwé láwàní olúwo máa wé láwàní olúwo ní àlùkálí olúwo máa dìkílà rẹ̀ pé ọba mùsùlùmí lòun nínú ìtàn wọn títí dìsìn ìwé tí ò tún rí ogun ọjà wòrí gbogbo ìlú àlàáfíà ní ìlú Islam àmọ́ pápá ìjọba generally wọ́n lọ́mọ sọ gẹ́gẹ́ ìjọba generally ìwà Aláàfin ọba fi lè dìkílà pé ń kálukú ọmọ ṣe tiẹ̀ ẹlẹ́bọ ṣẹbọ mùsùlùmí ó ṣe mùsùlùmí kírísítẹ̀ ó ṣe kírísítẹ̀ àmọ́ ọba Aláàfin ni ajẹ́ pé gẹ́gẹ́ bí ìtàn o ọmọ Oòduà àgídí ni ọlọ́pàá tó bàbá rẹ̀ Aláàfin bàbá rẹ̀ tí sí bàbá gbogbo wa bàbá rẹ̀ ọ̀lẹ́sìn kankan o gbogbo ẹgbẹ́ yìí gbogbo ògbó lákàáyé tẹ́ǹsì ọya tẹ́ǹsì ọmọ àwọn ẹ̀gbọ́n wọn kú wa tán ni o ọmọ náà jẹ́ fún bàbá rẹ̀ Aláàfin bàbá wa Oòduà ọ̀bọ Ṣàngó ọ̀bọ̀gbò lákàáyé ọ̀bọ fún àkọ́kọ́ kankan ìgbà tó débẹ̀ ọ̀ọ́ni ní ìṣẹ́bọ̀ ó sì yẹ ó wà pẹ̀lẹ́ bí wọ́n rẹ̀ ó sì rí bàbá ti wá tó sọ̀rọ̀ kalẹ̀ èyí sóhun lọ́dá òsà kankan kalẹ̀ fún wa àwa la yà sí bí òsáhùn láwọn tó yà síbẹ̀ Aláàfin tí wọ́n fẹ́ sọ tí jòdòdó ọ̀rọ̀ ó kì í ṣe Ṣàngó kì í ṣe Ṣàngó nìkan lọ́mọ kí ni Oòduà dúró gẹ́gẹ́ bí bàbá rẹ̀ tó bá pẹ́ àrẹ ní mùsùlùmí àwọn mùsùlùmí tó rẹ́sipẹ̀tì pé olórí gbogbo ṣe ìpínlẹ̀ ìsìláwà pé olúwo lórí àwọn mùsùlùmí kan olórí náà gbọ́dọ̀ sọ pé òun lórí àwọn Christian òun lórí àwọn ẹlẹ́bọ olórí wa láwa mùsùlùmí lẹ̀ káàrò jẹ́ that is Islamic structure so wà Aláàfin tó bá ní ìwọ gangan ipò bàbá rẹ̀ lọ fẹ́ wà àdẹ́gbọ́n mọ́sí òṣàkẹ́kẹ́ ìwọ àwọn mùsùlùmí náà àádọ́ gbà pé ìwọ lọ rólé bàbá rẹ̀ ti sí bàbá fún gbogbo wa ọba sì ní bàbá rẹ̀ yes ọba bàbá rẹ̀ yes ìbára mùsùlùmí olórí torí pé olórí wa tó jẹ́ mùsùlùmí òun nítorí tó lórí fún wa rí pé òun ni yọ́ mọ́ bá. irú ọgbọ́n tí wọ́n lò kù láyé ijọ́ sí tán fi wọlé sí àwọn baba ńlá baba wa lára tán fi wọnú ààfin tó di pé wọ́n kó sí ọ̀pọ̀lọpọ̀ ọmọ wọn nínú táwọn bàbá yẹn ò mọ̀ pọ́n ti kó sáwọn ọmọ nínú tó wá di pé irú àwọn ọmọ yẹn ń gorí àpèrè tán wá ń bá wọn fi Islam wọn lọ́lẹ̀ tán ń kọ́ mọ́sálásí sí inú ààfin síwájú ààfin káàkiri irú ẹ̀ náà ló ń dọ́gbọ́n láti lò yẹn fún wọn tí ó bá ti tètè farabalẹ̀ tó gbọ́ ohun tó ń sọ ẹ̀rí pé ó tún sọ lẹ́yìn tó sọ tó ní kó declare ó wò pé bí yẹn bá fẹ́ le jù ó ní ó dáa bí ò bá declare fáwọn kó stay neutral kó má bá wọn participate inú kinní kan ẹ̀rí pé ó fẹnu bà ọ̀rọ̀ Ṣàngó kò ṣe Ṣàngó nítorí pé Aláàfin tó wà lórí àpèrè ń sìn ọ̀pọ̀lọpọ̀ ń sọ pé títí Ṣàngó ni wọ́n ń lò indirectly ó ń sọ fún nìyẹn pé come out of that Ṣàngó thing and even stay neutral bó jẹ́ declare Islam mọ́ declare Christianity o mọ́ declare Ṣàngó má declare ìṣẹ̀ṣe a wàá fi ọ́ sáàyè pé orí àpèrè àwọn bàbá ẹ̀ lọ wà síbẹ̀síbẹ̀ àwa ò ní ọba míì tó jẹ́ pé èyí tó bá declare mùsùlùmí yẹn lélẹ̀ tó jẹ́ pé gbogbo èrò ọkàn wọn tó ń fẹ́ gangan Rashidi níwò òun ní ọkàn wọn but wọ́n play game gimmick ni ẹ farabalẹ̀ ẹ tú àárín yẹn gbé lọ ẹgbẹ́ bọ̀ kẹ́ ẹ tú gbọ́ bí mo ṣe sọ yẹn lẹ ṣe máa bà. àwa support Kùránì àtàdé stand. mo ní kó rí fún mi gẹ́gẹ́ bí èrò ọkàn mi sí gbogbo yín pátápátá
ẹnu mi gbà á, ọkàn mi balẹ̀ láti sọ bẹ́ẹ̀ torí mi ò ro èrò aburú sí ẹnikẹ́ni. Àyàfi ẹni tó bá ro èrò aburú sí mi ni mò ń dá a padà fóun náà pé bó ṣe rò ó sí mi yẹn kó rí fóun náà bẹ́ẹ̀, nítorí pé orí elépè lèpè ń lọ. Àyàfi tó bá yẹ pé mo hùwà èpè ló kù. Mo wá kí gbogbo wa pé a kú àtàárọ̀. Elédùmarè á dilé àti ọ̀nà wa mú. Ojú ò ní ká tún rí. Aburú ò sì ní ṣẹlẹ̀ lọ́ọ̀dẹ ẹnikẹ́ni nínú wa. Níwọ̀nba ìgbà tá a bá dúró sórí òótọ́, tá a ro bírú ọmọlàkejì wa, tá a jà lórí ẹ̀bi, tá a mọ dọ́gbọ́n láti fèrú gbàbùkún, á rí bẹ́ẹ̀, á ṣe bẹ́ẹ̀ fún wa. Èmi àbúrò yín, ọ̀rẹ́ yín ni. Dr. Ọlábánjí Ọlágúnjú lèmi ń jẹ́ tí gbogbo yín pè ní Dr. Mike Ọlá. Èmi lọmọ wọn lódò ọwá, ọmọ àtàkìtì lórí ìrókò, ọmọ afẹnu gbégbá ẹbọ. Èmi lọmọ òjíwìjíwì ìfọwọ́bẹ̀ẹ́gún tẹ́lẹ̀. Mo ní ká ríra láyọ̀, ká pàdé láyọ̀. Ó dàbọ̀.